ibi tá láti fa ọ̀rọ̀ sídi yẹn bó ṣe gbá mi ní ojú nìyẹn mọ̀mọ́ kan wà ní tàjọ ń gbélé tá gbalé lọ́wọ́ àjọ ń gbélé ni wọ́n máa ń pè ìyá yẹn ní ìyá Ìjẹ̀bú ìyá yẹn dì mú pé sórí ìwọ ọmọkùnrin yóò pè ní ìyàwó ọmọbìnrin ọmọ ìkéré jọ̀ọ̀nà méjèèjì tẹ̀sẹ̀ bímọ ó dẹ̀ ń na báyìí ó ná mi lọ́jọ́ yẹn tó jẹ́ pé irun némi tí mo fi ṣe némi lójú ọlọ́ àtẹ̀yàn òun ló wà lórí mi ó fa irun bàbá ní ẹ̀tú báyìí ní kọ̀ọ̀kan tó jẹ́ pé nǹkan tó kù sí mi lórí kò ju kékeré mọ́ wọ́n wá sáré ó ní bàbá tó agent tún ṣe wọ́n ló fẹ́ ta lé báyìí kiri ló tó fẹ́ ta lé ẹ máa bá o. ẹ máa pe agent tó gbélé fún wọn wà ń bí nọ́mbà wọn wà ń bí bàbá ọmọge ní Akínyẹlé. ìyàwó mi wá sọ pé lóòótọ́ òtítù lé torí ọmọ ẹgbẹ́ nǹkan ti ṣerú ẹ̀ rí pé lóòótọ́ ni a máa ṣe ètùtù lé lórí o. mo ní níbo la ti fẹ́ rówó báyìí wọ́n wá ní ká lọ wá kíní yẹn aṣáṣe ètùtù yẹn a ṣe gbogbo ẹ̀ nígbà tá a tó wọ́n wá sọ dájọ́ fún wa pé ìjọba ìlànà wa gbé owó o. àwọn náà ti máa bá a dá sọ̀rọ̀ tẹ́lẹ̀ o tó bá ná mi tá a bá jà gbà mí ò lè laṣọ òun kó wọn kó aṣọ machine aṣọ ọ̀kadà ń sílẹ̀ wọ́n máa ń nà yín gidi ara àpá ẹ̀ pọ̀ lára mi wọ́n máa ń nà yín bẹ́ẹ̀ ni sà níná gidi gidi. mo wá lọ sọ fún Alákínyẹlé pé kí ló lè fà tí máàní máa wá pé ó dẹlẹ́kẹ̀ẹ́jì sí ẹ̀kẹta tí mo máa rí máà yẹn níwájú ilé mi tóun àti ìyàwó mi á máa sọ̀rọ̀ so nígbà tó kó lọ mo bẹ́ẹ̀. Gbẹ̀gẹ̀dẹ̀ ti gbiná ó gbìnà yá ìyàwó ló fẹ́ ta lé mọ́kọ rẹ̀ lórí yìí o èwo tún lélẹ̀ yìí Ọlọ́run ọba láìṣe pọ́kọ ti kú this is a mystery báwo ni dọ́là ṣe dénú báàgì àbí ṣé iṣẹ́ ìyanu sì wà nínú ayé ni ìyàlẹ́nu gbáà ní tòní o lọ́kọláya ló yẹ kó wo fọ́nrán yìí àtẹ̀yí tí kì í ṣe lọ́kọláya pàápàá bàbá ìyàwó ti wà involve o èèmọ̀ rèé ètùtù rèé ní ìwọ pásítọ̀ ọjọ́ Ọlọ́run tó sì lọ sí theology school nítorí Ọlọ́run ẹ wò ó Ọlọ́run ọba nìkan ló mẹni tí ń sìn ń dọ́là àti pounds ni wọ́n ń gbé káàkiri yìí ta ló kó síbẹ̀ ta ló gbà sílẹ̀ níbo ni wọ́n gbé dọ́là àti pounds lọ ẹ̀rẹ̀ lọ̀rọ̀ yìí ó ti wá ta bára lé ó ti ta bára oko wọ́n sì níbi ẹlẹ́ṣẹ̀ bá ti ń jìyà olódodo yóò dọ́gbọ́n nípìn níbẹ̀ Elédùmarè ọba jọ̀wọ́ má jẹ́ kí n ní ìpín burúkú àti gbogbo àwọn tó ń gbọ́ mi yìí ẹran jíyọ̀ rẹ o kí ni pásítọ̀ fẹ́ fi ẹran jíyọ̀ ṣe torí àwọn tí ò létí èdè mẹ́nu mọ́ ẹran èèyàn ni wọ́n ń pè bẹ́ẹ̀ ẹ̀yin tí ẹ̀ ń wá ohun tí ò sọnù kiri ẹ gbìyànjú kí ẹ wo fọ́nrán yìí kí ẹ fẹ́ lè rí ṣàìkọ́gbọ́n gbogbo wa ò ní rin àrífẹsẹ̀ sí lágbára Elédùmarè àti ẹ̀wà mọ bí tá a fẹ́ yà sí mọ́ báyìí bàbá ìyàwó àtọkọ ọmọ rẹ̀ ni wọ́n máa jọ ń kórìíra ara wọn wọ̀nyí ìjà ṣáà ní gbogbo ìgbà bí tá ti ń pakọ́ láìsóbi ọkùnrin yìí mà ráyè o tí ń ṣọ́yàwó rẹ̀ kiri gbogbo ògbóró báyìí ẹlẹ́dàá mi má jẹ́ rírú ẹ̀ ìyàwó nísinsìnyí ìlànà kiri yìí Alákínyẹlé Ọ̀fákínyẹlé gan ti dá sọ̀rọ̀ yìí àgbèrè ṣíṣe yìí náà ni olójú kòkòrò obìnrin ìgò àti àdá ní ọkọ tìyàwó fi ń bára wọn jà nulẹ̀ royal rọ̀ǹbùrè tẹ́ ẹ̀ sanwó fún ìyàwó ti sọ̀rọ̀ tiẹ̀ náà ó ní gbogbo ohun tí ọkọ òun sọ pátápátá irọ́ ló pamọ́ òun Alhaji Oríyọmí ti wá wà lágbede méjì ọ̀rọ̀ yìí o Elédùmarè ó fún yín ṣe eégún tó bá kọ́kọ́ jó ni ìran ni ó padà wo gbẹ̀yìn Ọlọ́run gbọ́ tàwa ló nílé tí ọkọ ní ń gbélé ìyàwó rẹ̀ ni àbíyàwó ní ń gbélé ọkọ ta ló nílé ọ̀rọ̀ ìwọnú ara wọn àgbáńkọ́ gbì lóhun tó ṣẹlẹ̀ lóde yìí ẹ̀yin tèmi ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan ẹ jẹ́ ká tún jọ fojú sunùkùn wo ohun tó ṣẹlẹ̀ yìí. ẹ káalẹ́ sà. ẹ káalẹ́ dáadé. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti wá sà. Mr. Okoniga Adéolú mo wá ní àti Akínyẹlé. kí ni ìyá ìṣe fún yín. ìyàwó mi ni láti bí ọdún 9 ló ti lọ so èmi kẹdẹrẹ mo lọ ṣe theology mo kúrò nílé yẹn ní mo múfù kúrò ní Akínyẹlé mo múfù lọ sí ibi tí mo ti ń ṣe theology so nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé mo wá rí i pé ìyàwó mi wá threaten àbúrò mi kan wá wà nínú ilé yẹn ó wá threaten àbúrò mi yẹn pé kó kúrò nínú ilé yẹn. ilé kọ́lé yẹn. èmi ló kọ́ ilé yẹn so but ìgbà tó wà lọ́dọ̀ mi lakọ so ó dẹ̀ ti lọ bí 9 years ó wá padà wá ó wá ní òun fẹ́ ta lé wá lẹ ìwé lọ́ọ̀yà ó lẹ̀ sí inú ilé pé òun fẹ́ ta àwọn landlord meeting wọ́n pè mí pé àwọn rí ìyàwó mi pé ó mú àwọn èèyàn lẹ́yìn pé àwọn dẹ̀ béèrè pé kí ló ṣẹlẹ̀ pé ó sọ pé òun fẹ́ ta ilé pé kódà wọ́n ti rí ìwé lọ́wọ́ ẹ̀ pé ó kọ Mr. and Mrs. C agreement pé àwọn rí
wọ́n wá ní báwo ló ṣe pé kí n lè tètè máa rush bọ̀ nígbà tí ọmọbìnrin yẹn dè fẹ́ lọ ojú Alákínyẹlé of Akínyẹlé ni. ǹjẹ́ ẹ ti lọ sí school of theology kó tó di pé wọ́n kù nílé àbí wọn ẹ̀ tí ì lọ. mi ò tí ì lọ rárá ń gbà yẹn ok mi ò tí ì lọ mo lò bíi almost bíi 5 years or 6 years lẹ́yìn tí wọ́n kọ̀ nílẹ̀ tí wọ́n lọ. tí wọ́n kọ̀ mí lọ tó ń kó gbogbo ẹrù mi gbogbo nǹkan mi everything mo ṣẹ̀ṣẹ̀ ń ra nǹkan mi tí even bẹ́ẹ̀dì everything gbogbo freezer gbogbo nǹkan tí a ní ẹ̀rọ ata gbogbo nǹkan àti mọ́tò ó kó gbogbo ẹ̀. àti mọ́tò. ó gbé Sienna bus torí mọ́tò méjìlá ní ó fi gọ́ọ̀fù lẹ̀ fún mi so ó lọ ó tún wá padà sọ pé òun wá fẹ́ ta ilé mi nígbà tó kó property mi lọ tán torí pé mi ò sí nílé yẹn mọ́ ó wá tún wá fẹ́ ta property mi tó jẹ́ ilé nǹkan tó dé ṣẹlẹ̀ tó fi lọ nígbà tí a wà ń lé ṣàká tó múfù sí Ìbàdàn ó ti sọ fún mi tipẹ́ pé màá rí owó kan o pé ó lè jẹ́ mi àti dáàdì un unfortunately èmi àti dáàdì ẹ wá lọ́bì kan níjọ́ yẹn àwa rí dọ́là yẹn báàgì tá a gbé a kò bá nínú báàgì tá a gbé. níbo lẹ ti rí báàgì tẹ gbé. báàgì tá a gbé dání àwa bá portfolio yẹn bíi báàgì yẹn kékeré báyìí ni bọ̀ dọ́là ló kúnú ẹ̀. níbo lẹ ti. bọ̀tù ìyàwó mi ti sọ fún mi tẹ́lẹ̀ pé màá rí owó kan o pé àwọn ẹgbẹ́ wọn máa ṣe owó yẹn. ok pé wọ́n máa fa owó kan fún mi. ok ní nǹkan tí mo sọ yìí bíi 15 or 14 years ago pé tí mo bá ti rí owó yẹn pé ó lè jẹ́ mi àti dáàdì hun ó lè jẹ́ mi àti àwọn èèyàn kan la máa jọ rí owó yẹn pé torí owó yẹn pọ̀ nígbà tí a wá ṣàgbé owó yẹn èmi àti bàbá ẹ̀. wọ́n fẹ́ mọ bẹ́ẹ̀ ṣe rówó nǹkan. a bá nínú báàgì wa. níbo lẹ gbé báàgì yín sí. báàgì travel bag tá a gbé lọ a fẹ́ lọ ṣènáwó kan ní ọ̀nà dáàdì wọn bóyá ìyá wọn wá wọ́n ní àwọn fẹ́ lọ rí ẹ̀gbọ́n wọn kan ní ọ̀nà Ondo State. ok so àwa wọnú mọ́tò inú mọ́tò báàgì tá a gbé sí mọ́tò tí a kó ẹrù wa sí láti bá owó yẹn. ìgbà tẹ gbé kúrò nínú mọ́tò tẹ sọ kálẹ̀ gbé kúrò nínú mọ́tò mo wá ṣí báàgì yẹn mo sì wá bá dọ́là yẹn nìyẹn àwa gbé. ọdún wo nìyẹn. that is 2000 ó ṣẹ̀ṣẹ̀ bí ọmọ last born yẹn nígbà yẹn. ọmọ ọdún wo dẹ̀ lọ́mọ last born. ọ̀dà 15 years or 16 years now. so ẹ̀rọ wo ẹ̀ ní 16 years ago. bí 15 years ago. 15 years ago. bẹ́ẹ̀ ok so àwa gbé owó yẹn ó ti sọ fún mi pé a máa gbé owó yẹn lọ bìkan o pé a ti máa ṣiṣẹ́ lé lórí mo ní ṣé kìí ṣe wàhálà mo ní ìyàwó mi kò yé mi o mo ní lóòótọ́ mo àti rí owó ìbáyìí mi àti dáàdì ẹ̀ a dẹ̀ ti gbé lọ pé kí la wọ́n sọ pé a máa ṣètùtù lé lórí torí nígbà tá a ṣí báàgì particular báàgì tó ní owó yẹn tá a ṣí wò a bá dọ́là wọ́n kó pàǹsì márùn lé lórí so dọ́là la bá nínú ẹ̀ so àwa gbé owó yẹn lọ sí Ondo àwa tún gbé ẹnìkan dírẹ́fà tí ó gbé wa ó wá gbé wa lọ sí ó ní àwa ń sọ fún pé ó lè jẹ́ kàyéfì fún wa o. dírẹ́fà yẹn mọ̀ sí. ó mọ̀ sí. ok àwa ń sọ fún torí ó sẹ́rí ìgbà tí a ṣí báàgì tí a gbé báàgì wa àwa ń sọ fún dírẹ́fà yẹn. ó ti yé mi ẹ padà jẹ́ gbèsè bọ̀. so níbo lẹ padà bá ọ̀rọ̀ owó ń já. wọ́n wá gbé wa lọ sí ibi tí a ti fẹ́ ṣe ètùtù lé lórí. dírẹ́fà yẹn ló gbé yín lọ. ló gbé wa débẹ̀. irú ẹ̀ ti yé mi. nígbà tí ó gbé wa débẹ̀ ìyàwó mi wá sọ pé lóòótọ́ òtútù lé torí ọmọ ẹgbẹ́ nǹkan ti ṣerú ẹ̀ rí pé lóòótọ́ ni a máa ṣe ètùtù lé lórí o. mo ní níbo la ti fẹ́ rówó báyìí wọ́n wá ní ká lọ wá 400 lé lórí pé òun ló máa fi jẹ́ kí owó yẹn tutù. ó di owó hàn. so nígbà tí a wá owó yẹn a kó lọ èmi àti dáàdì ẹ̀ so ìdí tí dáàdì ẹ̀ fi ń bínú sí mi dè níyì ni pé nígbà tá a ṣe yẹn tán wọ́n tún wá sọ pé ká lọ wá rice epo iyọ̀ gbogbo nǹkan sá pé ká ha fún àwọn èèyàn a tún padà wálé kò dé sówó torí ọ̀kadà mẹ́ta ni mo nígbà tí ó fẹ́ mi skul ẹ̀sà òkè ló ti rí mi láti ríra wa ọ̀kadà ni mo ń sá manage mo fi ń so gbà tí ó wáyá a sá ṣe kínní yẹn a sá ṣe ètùtù yẹn a ṣe gbogbo ẹ̀ nígbà tá a tó wọ́n wá sọ dájọ́ fún wa pé ìjọba ìlànà wa gbé owó wọn ní ẹran ìjiyọ̀ ni pé ó ti gbóná
torí tá a bá ti ṣe báyìí ó ń tì wá lulẹ̀ sorry ṣé kìí ṣe ló ti fẹ́ tì í. èmi ò mọ̀ pé kíní yẹn lọ sẹ́yìn ó ń tì wá lulẹ̀ so bàbá ti fọwọ́ kàn wọ́n ní káwa náà wá fọwọ́ kàn pé ó sì gbóná nígbà tí wọ́n sọ pé ẹran ìjiyọ̀ ni wọ́n máa ṣe mo wojú bàbá mo ní bàbá èmi ò lè ṣe eléyìí o mo lé mi ò lè ṣe wọ́n lè nídìí ẹran ìjiyọ̀. ẹran ìjiyọ̀ mo ní èmi ò lè ṣe bẹ́ẹ̀ ni sà mo lé mi ò lè ṣe yẹn o pé ìyẹn la máa fi ṣe pé tá a bá lè bù wá wá. ẹgbẹ́ ń gbọ́ wa ẹran èèyàn ni tí wọ́n bá lẹ́ran ìjiyọ̀ ẹran èèyàn ni ẹ ń sọ. so wọ́n ní tí a bá kówó lẹ̀ pé tá a bá kówó lẹ̀ pé àwọn lè bá wa wá níbẹ̀ mo wá ní èmi ò ṣe o yẹ jẹ́ ká fowó yìí lẹ̀ ń bì pé ibi tá a wá fowó yẹn lẹ̀ sí nìyẹn so ìgbà tí mo wá délé ìyàwó mi wá ń gbógun tì mí pé òun ṣòro fún ẹ òun ṣe gbá o tún lè ṣe kinní kan igbá àwo ojoojúmọ́ ló ń bá mi jà. owó yẹn gbogbo owó tẹ náà yẹn. ó gira sọ̀hún. yóò gira aláì yóò tún tọ́kì gan. so nígbà tí mo wá délé a máa gbógun tì mí bó béèrè 5 naira tí mo bá filẹ̀ owó òsì tó ní owó gidi wà gan-an ò ṣe ò ná ó jà ní always la máa bá mi jà nígbà yẹn mo sáà ń fara dà á mo ṣí ṣọ́ọ̀bù fún mo fọ̀kadà yẹn ṣiṣẹ́ mo ní àtẹ́lẹwọ́ ẹni kì í tan ní jẹ nígbà tá a mú fún wa síbàdàn torí iṣu yẹn èmi àti dáàdì ẹ̀ ò fẹ́ràn mi kò láìkì mi rárá mọ́ kò tiẹ̀ fẹ́ rí mi nígbà tí mo sọ pé mo disagree pé mi ò ní ṣe. pípẹ́ yìí ò lè lọ ẹrin èèyàn. mi ò ṣe so wọ́n sáà bá mi ń fa wàhálà nínú ilé kí ìyàwó but mo máa fi sùúrù sí màá tàn mára bí wọ́n ṣe ń ta obìnrin mára màá fọwọ́ ẹ̀rọ màá gbogbo owó tí n bá pa màá ní màá rajà fún ẹ màá ṣe gbogbo ẹ̀ ó sáà ní ọjà yẹn ó ní mo ra freezer 3 ni mo kó sí ṣọ́ọ̀bù fún so ó ta provision ó tún ta turkey níbẹ̀ èmi gan tún opportunity yẹn mo tún ní opportunity láti lọ sí ṣọ́ọ̀bù sí sásá again torí Ajíbọ́dẹ lòún wà mo tún lọ sí ṣọ́ọ̀bù turkey sí sásá tí mo gbà yàn síbẹ̀ mo tún wá sáà continue pẹ̀lú ọ̀kadà yẹn tí mo fi ń ṣiṣẹ́ kówó sáà lè máa wọlé mo sanwó fún ẹni tí mo gbà síbẹ̀ nígbà tó yẹ ó ṣàyà staff school mo kó àwọn ọmọ ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí sí nígbà tí ti UI so nígbà tí ó wá yá tí mo sáà rí ṣe opportunity mo rówó mo sáwó jọ mo get moto nígbà tí mo wá get moto yẹn. níbo la ti sáwó jọ. ní àwọn iṣẹ́ tí mo ṣe. irú iṣẹ́ wo ni. mo ta turkey mo dẹ̀ ń gun ọ̀kadà. ok so ibẹ̀ mo ti sáwó jọ mo dẹ̀ pé torí àwọn dad mi ní Ondo state mo ti wá mo tún lọ bá wọn mo sáà kó àwọn owó jọ mo get moto òun náà ó wá kú bíi 200,000 òun náà lọ wá sí àsàrà golf 3 that is 530 lára nígbà yẹn mo wá ní mi ò ní gun ọ̀kadà mọ́ ẹ jẹ́ kí n máa lọ gba bread bá ti gba bíi almost bíi 50 mo kọ́kọ́ fi bẹ̀rẹ̀ nígbà tó máa di bí ọ̀sẹ̀ méjì mo ti ń gba 100 150. mi ìfẹ́ kẹ́ ẹ lọ deep nípa business yín ẹ já lọ tààrà lórí ọ̀rọ̀ yìí. so nígbà tí mo sáà ṣe mo wá fi owó yẹn òun ni mo fi kọ́ ilé yẹn owó bread yẹn ibi bread yẹn mo ti rí owó ilé. woman kan fi ọ̀rọ̀ ilẹ̀ lọ wá ní woman yẹn ìyàwó sójà ni kò jìnnà sẹ́gbẹ̀ẹ́ lé wa so ó wá ní òun fẹ́ ẹ pé ilẹ̀ dè wa o ní Akínyẹlé o pé òun ra éka jọ síbẹ̀ pé káwa náà lè lọ nípìn bẹ́ẹ̀ pé ká rà mo ń ṣe ship ńgbà yẹn mo ṣe ń ṣe iṣẹ́ yẹn. ẹ̀ ń gbowó lébè. mo wá lọ gba ship ni mo wá kó lọ fún woman yẹn. tó bẹ̀rẹ̀ kọ́ léyìn síbẹ̀. Akínyẹlé yẹn la wá kọ́ ilé yẹn sí kò ju bíi kò pé èyí àgán tí mo fi parí ilé yẹn pẹ̀lú iṣẹ́ bread yẹn so ìgbà tí mo wá parí ilé yẹn àwa kó lọ bẹ̀. ẹ kó lọ bẹ̀ náà ni. nígbà tá a wá kó lọ bẹ̀ kò ju bí oṣù mẹ́ta ó wà ní oyún last born ó tún bí ọmọ ńgbà yẹn obìnrin kì í ṣe àwọn ọkùnrin mẹ́ta yẹn so ó wá fẹ́ bó ṣe bímọ yẹn tán kò ju bí 3 months ta kúrò tó bímọ ó kọ̀ kúrò ní ilé ni mo délé òyì gan fẹ́ gbé mi pé kí ló dé tó fi kó gbogbo ẹrù mi kúrò nílé bọ̀tí nǹkan tí mo wá fíù mo máa rí òun àtọkùnrin kan ní àdúgbò ńbẹ so tí mo bá ti bá wọn mo ti bá wọn bí ẹ̀ẹ̀mejì sí ẹ̀ẹ̀mẹ́ta ó di ọ̀rọ̀ wàhálà ta kó lọ sí ọ̀dọ̀ Alákínyẹlé ní Akínyẹlé ńbẹ. ẹ jà níjà. ajá níjà
àkólọ pé kí ni ìwà àti woman yìí ń ṣe ọmọ yìí pàtúrúlá ọmọ yìí ó wá sọ pé òun máa rí ọmọ yìí sì kéré ńgbà bíi 9 years ó wá sọ fún un pé òun máa rí ìyá òun gan nílé máà nìyẹn pé ó máa ń wọbẹ̀ mo wá lọ sọ fún Alákínyẹlé pé kí ló lè fà tí máà ní máa wá pé ó dẹlẹ́kẹ̀ẹ́jì sí ẹ̀kẹta tí mo máa rí máà yẹn níwájú ilé mi tóun àti ìyàwó mi á máa sọ̀rọ̀ so nígbà tó kó lọ mo bẹ̀ pé kí ló dé mo lọ bá kò ju àárín Akínyẹlé yẹn náà ló kó tó kó gbogbo ẹrù lọ pé kí ló dé mọ́tò dà ẹrù dà níbo ló kó sí ìyàwó mi á mú òkò a máa sọ́ọ̀lù mi pé tí mo bá débì wọ́n á fọ́ mi lójú wọ́n á fọ́ mi lórí. ẹ̀ẹ́dẹ̀jọ́ jà kò sí jà kankan. àjọ tún jà. àní ẹ̀jà rárá tán fi kó lọ. wàláì ìjọ tí tó fẹ́ wá kó ẹrù tó fẹ́ wá gbé freezer torí kò rí àwọn ẹrù yẹn kó tán mo ti sọ fún Asípa Asípa tó wà Lákínyẹlé mo ti sọ fún pé ṣọ́ọ̀ṣì ẹ̀ ló ń lọ mo ní ọmọ yín mà ti kó ẹrù jáde ó ní kí ṣe sùúrù ó ní kí n sọ̀rọ̀ wàhálà ó ní kí ṣe sùúrù ó lóun àyànjú ẹ̀ ó lóun à wá láàárọ̀ nígbà tá a máa dé ilé tó máa dé ilé wa láàárọ̀ ìyàwó mi ó fẹ́ lè fa freezer gé lẹ́sẹ̀ lọ́jọ́ yẹn pé níbo ló kó ṣèbó ti kó gbogbo ẹrù lọ kí ló tún fẹ́ kó àwọn freezer yìí ṣe ṣé o fẹ́ kó lọ tán fáínà ni ó fẹ́ lè fa bàbá yẹn ó ṣàbá wa yanjú ọ̀rọ̀ yẹn títí kò gbọ́ ó kàn máa ń ṣe bí ọ̀tá ẹ̀ máa ń ṣe bí wèrè ní nígbà yẹn pé kò tiẹ̀ mọ ojú anybody so ó wá aṣáàfà ọ̀rọ̀ yẹn títí wọ́n ṣá ọba Akínyẹlé wa sọ pé nígbà tí o ti ṣe gbogbo eléyìí tó tún lọ lé tó ló fẹ́ lọ kógò tí mi ò bá sílẹ̀kùn fún ọ ó sì fi àdá tabadé ilé yẹn lé ní rí ojú àdá ibi tó fi àdá sá ní ọmọbìnrin pé tí mi ò bá sílẹ̀kùn fóun pé òun á ṣe mí léṣe mo ní kí ló wá dé tó bẹ́ẹ̀ mo wá gbé fóun mo wá pe dáàdì ẹ̀ ẹni tí ò fẹ́ rí mi tẹ́lẹ̀ ó ní kí n sílẹ̀kùn fún kó kó ẹrù ẹ̀ àmọ́ wá pe àwọn èèyàn mi mo ní nǹkan tí dáàdì ẹ̀ sọ ni wọ́n ní kò ní ìdíkà àwọn wá ń gbà yẹn àwọn ò ní láti lọ bá wọn gbà yẹn pé àwọn ló fún ní go ahead nìyẹn ó ti ní ìkankan tó ń jọ sọ so bóyá kẹ ó ní ìkankan tó lé pa mi tí ò succeed wọ́n sà sọ pé kí n mójú kúrò nígbà tí aṣá ìyanjú Alákínyẹlé bá wa yanjú ẹ̀ tì kò gbà kó kó wá padà. bó ṣe lọ nìyẹn. fún going to 10 years now. ó ti lé lọ́dún mẹ́sàn-án. tó ti lé lọ́dún mẹ́sàn-án tó ti lọ. now wọ́n wá dé báyìí wọ́n làwọn fẹ́ talé. ibo ni dọ́kúmẹ̀ntì ilé wa. dọ́kúmẹ̀ntì yẹn ìyá yẹn unfortunately nígbà tí mo ṣèwé yẹn ó lọ sí ìlú òyìnbó kíní mo ṣe lórúkọ àwọn agreement mo ṣe agreement mo ní kó sign nígbà mo fẹ́ lọ gbé ba ní ilé òun àtọkọ ẹ̀ wọ́n náà ti travel so mo dé pé nígbà yẹn nìkan fún mi nọ́mbà ẹ̀ nǹkan tó jẹ́ kí n lose contact woman yẹn ni pé fóònù mi sọnù. ṣé wọn wá ti dé láti lóyìnbó láti bọ̀. wọ́n dé o mi ò rí wọn bóyá madam wa lè ní nọ́mbà wọn o torí kò jẹ́ kí n mọ àárín yẹn. ẹ dẹ̀ ṣọ́ọ̀pẹ́ yẹn lẹ kọ́ lẹ́yìn. èmi ló kọ sà. ọmọ mélòó ni wọ́n bí fún yín. 5 sà. nígbà tí ẹ tún ká fọ́dún mẹ́sàn-án yẹn níbo làwọn máa ń gbé. ó ti pín wọn káàkiri ó ní kí sèmi ló bí àwọn ọmọ yẹn nígbà tó dé ọ̀dọ̀ Alákínyẹlé ó ní síta ló sọ fún pé òun ló lọ́mọ ó wá pín wọn káàkiri àwọn ọ̀dọ̀ àwọn fámìlì ẹ̀. àwọn ọmọdé béèrè yín. wọ́n béèrè mi o wọ́n tún lélẹ́yìí tí tó ń dàgbà tó ń rí mi bí ọdún méjì yìí báyìí ṣe ni wọ́n bá mi jà tí wọ́n láwọn á lù mí so ó surprise mi ló jẹ́ kí n ké gbàjarè pé kí ọmọ Nàìjíríà kó gbà mí torí mi ò mọ ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀. ṣé ẹ ti níyàwó mi ni. mo ti níyàwó mi bí 6 years ago. ok sáwọn ti ń bímọ. wọ́n ti bí méjì. ok so relax bẹ́ẹ̀. yes sir. ẹ kálẹ́ mà. yes sir. gbogbo tí wọ́n sọ lẹ gbọ́. bẹ́ẹ̀ni sir. ẹ̀yin wọ́n sì báwí ẹ̀yin wọ́n ń báwí gbogbo tí wọ́n sọ yẹn. bẹ́ẹ̀ni sir. ṣé ẹ ní nǹkan sọ sí abẹ́ faramọ́ gbogbo tí wọ́n sọ ń pátá. gbogbo nǹkan sọ yẹn pátá irọ́ ni. ẹ faramọ́. láti òkè dé sálẹ̀ báyìí wọ́n ti ẹ̀ mọ́ bọ́ ṣe ń fírèmù ọ̀rọ̀. so ẹ̀yin náà fẹ́ sọ tí. bẹ́ẹ̀ni sir. ẹ jẹ́ kí Yorùbá ní agbó ẹjọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni kì í sì ṣe kéèsì nìkan láti lálẹ́ yìí ẹ já gbọ́ tẹnu yín mà. ẹ kálẹ́ sà. ẹ kálẹ́ mà. ibi tí èmi ti máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ni wípé ìgbà tí èmi pẹ̀lú bàbá àwọn ọmọ mi yìí
tá a fẹ́ra wa skul àti ríra wa lẹ́sà òkè tá a fẹ́ra wa ó kọ́ ní ìfẹ́ sí mi mo sì gbà bọ̀ ìgbà tí a fẹ́ra wa yẹn ọ̀kadà ló wà lọ́wọ́ ẹ̀ tó ń gùn nd ni mo ṣe tán òun náà parí fún hnd skul yẹn ni mo fẹ́ lọ parí nd2 ni mo lóyún first born mi àṣà ó ní báwo la ṣe máa ṣe báyìí ó tiẹ̀ ní kí n lọ ṣẹ́ oyún gbà yẹn mo lé mi ò ṣẹ́ oyún torí wọ́n ló dábàá lé mi ò lè ṣẹ́ oyún ọmọ 25 years mi ìgbà tí mo tẹ́mi pẹ̀lú ẹ̀ ní tá a ríra wa mi ò lè ṣẹ́ oyún tí n bá máa ṣẹ́ oyún tí n bá jẹ́ oníṣekúṣe ò ní bá mi ń lé mi lè ṣẹ́ oyún ọmọ tó wà nínú mi ó ló dáa ó ní kájọ máa bá yí ń gbà yẹn pé wọ́n á máa try kí n má fọ̀rọ̀ ogun mo ṣáàbí ọmọ mo parí nd àkúrò ní school nígbà tá a kúrò ní school ó gbalé èrúm àwa nínú èrúm yẹn mo ti bí àkọ́bí mi nímọ̀ ìyẹn àwa nílé ṣàǹgbà yẹn inú ibẹ̀ mo ti bí àkọ́bí mi kí n má ṣàfọ̀rọ̀ ogun àtìgbà tí mo ti bí àkọ́bí yẹn a ṣe ní mìtàn báyìí kò ju bí oṣù méjì ọmọ yẹn wà níbi oṣù méjì àbóṣù mẹ́ta mi ti ẹ̀ rántí bọ̀ bébí ṣì ní lọ́wọ́ mi ní gbogbo táìmù yẹn ló ti bẹ̀rẹ̀ wàhálà ìjà ni tó bá sọ̀rọ̀ kan báyìí ìjọ tó wàhálà ìkọ̀kọ̀ máa start nínú ilé wa yẹn ó ra tv kan bọ̀ kékeré báyìí tá à ń lò kí ni cd pẹlẹbẹ yẹn ó gbé wonder the best cd tẹ́ ń gbé tẹ́ ń tú yìí nígbà tí ó sì nǹkan tó ṣe tó bá ti kí dísìkì bọ́ ó máa reject òun ló fa wàhálà lọ́jọ́ náà ló bá ní òun ló ní nǹkan pé mo ṣe máa bá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn wípé kinní kan ẹ má bínú o ó ṣàgbé cd yẹn ó bàjẹ́ ibi tá a láti fa ọ̀rọ̀ cd yẹn bó ṣe gbá mi ní ojú nìyẹn mọ̀mọ́ kan wà ní tàjọ́ ń gbélé tá a gbalé lọ́wọ́ àjọ ń gbélé ni wọ́n máa ń pè ìyá yẹn ní ìyá ìjẹ̀bú ìyá yẹn dì mú pé sórí ìwọ ọmọkùnrin yóò pè ní ìyàwó ọmọbìnrin ọmọ ìkéré dọ̀nà ẹ̀ méjèèjì tẹ̀sẹ̀ bímọ ó dẹ̀ ń nà báyìí ó ná mi lọ́jọ́ yẹn tó jẹ́ pé irun némi tí mo fi ṣe némi lójú ọlọ́ àtẹ̀yàn òun ló wà lórí mi ó fa irun bọ́ bá ní etu báyìí ní kọ̀ọ̀kan tó jẹ́ pé nǹkan tó kù sí mi lórí kò ju kékeré mọ́ wọ́n wá sáré ìyá yẹn wá ní pé kán lọ pe àwọn òbí mi wá torí ilé wa ò jìnnà bírísì nílé bàbá tèmi ìmọ̀lá eléyìí máa pàyàwó ẹ̀ sílé o ó ti sá lọ ó ti gbé báàgì ó ti lọ kó tó padà wálé lọ́dún tí mò ń sọ yìí ó tó oṣù mẹ́fà mi mọ̀ bí tó lọ kò yọjú sílé nígbà tó máa délé ó délé mi ìkúkú lè jáde òun ló gbalé. ẹ bá ń fọwọ́ gbá kínní ìwọ̀n ní gbọ́ yín dáadáa. nígbà tó máa dénú ilé wọ́n ní dádì wa ránṣẹ́ sí ní ọdún náà pé kán lọ pè wá kò lọ ìyá mi wá wọ́n sá sọ̀rọ̀ pé kí ló dé àkọ́bí lẹ̀ sì gbé lọ́wọ́ tí wàhálà ń ṣẹlẹ̀ báyìí ọ̀rọ̀ yẹn nígbà yẹn ó ṣá ní kán má bínú wọn bẹ̀bẹ̀ kí ni mo fẹ́ ṣe mo ní kò sí nǹkan tí mo fẹ́ ṣe àkọ́bí mo sì gbé lọ́wọ́ ṣé mo fẹ́ fi ọmọ sílẹ̀ mo fẹ́ kọ sílẹ̀ by this time ṣé mo fẹ́ máa fẹ́ ọkọ kiri ni tó sì jẹ́ pé olùjábálẹ̀ mi mo ní èmi ò lè fi ọkọ kiri o ibi tá a bá fẹ́ gbèdé la máa gbé sí títí asátún ń ba yí wọ́n tún parí ìjà yẹn títí tọmọ kejì fi wọ̀ ọmọ kẹta wọ̀ nígbà tọmọ kẹta wọ̀ àkówá síbàdàn eléyìí tó sọ lákọ̀ọ́kọ́ wípé bàbá wọn àti bàbá mi ò mọ̀ nípa ẹ̀ ó kàn fi yẹn fírèmù ni bàbá tó parọ́ mọ́ yìí bàbá yẹn ṣì wà láyé kò tí kú tó máa pè tó máa gbé fóònù wàhálẹ̀ tilẹ̀ bàbá mi ò lè gbé fóònù báyìí á ti sùn torí bàbá mi ti jẹ́ 98 years lọ́dún yìí èmi ò mọ̀ yẹn ó kàn fi yẹn parọ́ ni nígbà tá a ṣáà kó wa kó kúrò nílé ṣáà a ní ká mú forward wá sí Ìbàdàn tá a bá dé Ìbàdàn iṣẹ́ àlẹ́ ríbi já mọ́ramọ́ra kò sí ẹnìkankan tó ní fámìlì sí Ìbàdàn àlẹ́ ríbi ṣiṣẹ́ nígbà tá a dé Ìbàdàn freezer kékeré kan fíríjì kékeré kan la gbé dé Ìbàdàn ọmọ kẹta wà lọ́wọ́ mi ìyẹn ọmọkùnrin tó wọṣọ dúdú yìí òun ló wà lẹ́yìn mi gbà yẹn ó jọ ọmọ oṣù mẹ́rin àti ọjọ́ díẹ̀ la dé Ìbàdàn lọ́dún náà ọmọ yẹn ti pé 16 years lọ́dún yìí ó máa pé 16 years in July nígbà tá a dé Ìbàdàn kí la fẹ́ ṣe ṣọ́ọ̀bù kékeré kan mo gbà mo bẹ̀rẹ̀ sí manage mo mọ ọrún ṣe mo lè ṣe soya milk mo lè ṣe soya beans òun náà ọ̀kadà ẹ̀ ó gbé wá láti Iléṣà nígbà yẹn tó bá ìṣẹ̀lẹ̀ tó ṣiṣẹ́ bọ̀ adarí sí ọ̀dọ̀ mi ní ṣọ́ọ̀bù bí aago 12 ló ti máa darí dáàdi bẹ́ẹ̀sì nígbà tẹ́mi ń ṣerun màá ṣe sóbò ìdí sóbò náà ló máa kú bá mi tó bá di ọ̀sán màá gbé sóbò yẹn máa fi orí ìrú lọ sí school grammar school Ajíbọ́dẹ torí ilé epo gmat ẹgbẹ́ ilé epo gmat lèmi wà tí mo gbé ṣọ́ọ̀bù sí ìgbà yẹn ìgbà mi ò tí ṣe kọ̀ǹténà ara mi ò tí rówó aṣá manage ìgbà mi àfowó sílẹ̀ ìgbà mi owó tẹ́mi bá pa la máa fi set la máa fi ṣe rice concussion la máa ń jẹ gbogbo time tí mo ń sọ concussion rice ni àwọn aṣọ concussion àṣà jẹun kí n má fọ̀rọ̀ gùn ìgbà tó yá mo rí owó díẹ̀ mo wá ní owó tí mo rí yìí màá lọ fi ra àwọn provision díẹ̀díẹ̀ míǹkì lókè pad lágbájé àwọn mo ra míǹkì mo ra àwọn nǹkan kéékèèké màá dirun àwọn tí mo tó sì lè jẹ́rìí wọ́n wà ń bẹ̀ àwọn èèyàn bá gbà ń lẹ̀ àwọn bá síkírù tá gbélé wọn
gbogbo wọn lè jẹ́rìí bí mo ṣe jìyà níbàdàn yẹn kó tó di pé ọlọ́run gbàdúrà mi tí mo sì bẹ̀rẹ̀ sí ń ta provision yẹn kékèké nígbà tó yá mo ń gba búrẹ́dì mọ́ búrẹ́dì yẹn ló wá gbé mi díẹ̀ pẹ̀lú provision yẹn tí mo ṣàfihàn ṣiṣẹ́ tí mo manage àwọn ọmọ yẹn a lọ kó wọn sí school sister mi kan tó wà nítòsí ìbẹ̀rẹ̀ àwọn ọmọ yẹn ń lọ so ọjọ́ tí n bá rówó san half àsan ọjọ́ tí mi bá rówó san a fi owó sílẹ̀ àtàtù máa yímọ títí. ọjọ́ tẹ̀yìn bá rówó san. bẹ́ẹ̀ ni sà. what of your husband ọkọ yín. tó bá ti iṣẹ́ láti àárọ̀ di 8 aago 12 ló máa darí shop aago 12 lójú ọ̀nà àtẹ̀yàn ló máa darí shop àwọn tó lè jẹ́rìí sí ọ̀rọ̀ wọn wà ń bẹ̀. so tó bá ìgbà tí mo ṣá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ yẹn díẹ̀díẹ̀ tí mo ń ra provision yẹn ọlọ́run ṣá ṣe pẹ̀lú búrẹ́dì yẹn mò ń rí owó so tó bá ti fẹ́ sanwó school àwọn ọmọ méjì la kó sí school sister mi yẹn gbà yẹn tí n bá fẹ́ sanwó school àwọn ọmọ ó lè jẹ́ pé bóyá owó school yẹn gbà mí ò rántí oyè ẹ̀ mọ́ nísìn bóyá 10,000 lówó yẹn ó lè kó 3,000 fún mi màá fi eléyìí tó kù màá fi kún màá lọ kó fún àǹtí mi yẹn ó lè jẹ́ méjì gan máa san fún sister mi yẹn Prestige gbà tó ṣàyà ọlọ́run ṣàṣe ṣọ́ọ̀bù yẹn ń tóbi díẹ̀díẹ̀ ó ń tóbi díẹ̀díẹ̀ ibi tó ti gbà tó ń tóbi díẹ̀díẹ̀ yìí wàhálà lọkọ̀ mi tó ń bá mi fà lójoojúmọ́ a máa bí mi léèrè pé ìyá bẹ́ẹ̀ sèlé lórí lẹ́yìn èló ni géènì ọjà tó pa nígbà tá a bá wọlé lálẹ́ máa ní ẹ má bí mi ní oye géènì tí mo rí ṣé bẹ́ẹ̀ yìí náà ń ṣiṣẹ́ àbẹ́yìn náà ń ṣiṣẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ṣọ́ọ̀bù yẹn gbà tó yá mo rí owó tí mo rí kójọ yẹn mo ṣe kọ̀ǹténà ńlá bàbá àyọ̀bá wa ṣe kọ̀ǹténà yẹn mo rí mọ́ ibi tí mo yọ igi mo ṣe kọ̀ǹténà síbẹ̀ ọlọ́run ṣáà gba gbogbo mo ṣáà ń ṣiṣẹ́ yẹn mo ń tajà yẹn lọ àwọn ọmọ yẹn náà wọ́n ti gbọ́ díẹ̀ tó yẹ pé àwọn staff school gbogbo àwọn lecturer yẹn tán bá ti ń lọ inú Ajíbọ́dé náà máa gbà lọ èmi mo dẹ̀ mo wà ní first kìíní ní Ajíbọ́dé ń bẹ́ẹ̀ lẹ́yìn tèmi ló kàn ya basit táǹtà tẹ̀ ń bẹ́ẹ̀ ọ̀dọ̀ mi náà ti máa ra bread tó ti máa ra provision díẹ̀díẹ̀ mo ṣáà ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ torí má ti jí láago 5 ó ti di aago 11 alẹ́ ọmọlúwo ni Òjèṣà lèmi. wẹ́rẹ́wẹ́rẹ́ ó yẹ sọ pé wẹ́rẹ́wẹ́rẹ́. wẹ́rẹ́wẹ́rẹ́ ò dáa wẹ́rẹ́wẹ́rẹ́ ni mí yẹn ṣe díẹ̀. so gbà tí mo wá tí ṣọ́ọ̀bù yẹn wá ó ṣáà ti ń tóbi díẹ̀díẹ̀ ó wá di mọ́mì kan máa ń pè mọ́mì kọ́nẹ̀ ní ọkọ wọn Mrs. Ẹgbẹ́wùmí so Mrs. Ẹgbẹ́wùmí yẹn wọ́n jìnnà sọ́dọ̀ mi bíi ilé bíi 3 ni sọ́dọ̀ wa àwọn náà ti máa bá dá sọ̀rọ̀ tẹ́lẹ̀ o tó bá ná mi tàbá jà gbà mí ò lè laṣọ òun kó aṣọ máa sí aṣọ ọ̀kadà òun sílẹ̀ wọ́n máa ń nà yín gidi ara àpá ẹ̀ pọ̀ lára mi wọ́n máa ń nà yín bẹ́ẹ̀ ni sà níná gidi so mọ́mí yẹn máa bá wa dá sọ̀rọ̀ bàbá Síkírù tá à ń gbélé wọn ní Ajíbọ́dé wọ́n máa dá sọ̀rọ̀ Síkírù yẹn tẹ̀ máa bá jà wípé ìyàwó àṣẹ látàárọ̀ láti àárọ̀ di alẹ́ wàá tún mú wàá tún kí mọ́lẹ̀ lálẹ́ wàá tún bẹ̀rẹ̀ sí ní nà ìgbà míì ó máa nà mí tó jẹ́ pé ilé passage níbi tá a rẹ́ǹtì yẹn ni mo máa sùn sí àtẹ̀mí àtàwọn ọmọ ó máa tilẹ̀kùn mọ́ mi pé mi gbọ́dọ̀ wọnú ilé yẹn sẹ́yìn mo ṣáà faradà ìjà kan tó tún wá ṣẹlẹ̀ ní gbogbo táìmì yẹn mo faradà ìgbà tí mo wá bí ọmọ ìgbà tí mi ti bí ọmọ 4 wọ́n mi ẹgbẹ́ omi yẹn wá bá mi pé ọmọ àwọn ti wá sọ fún mi tipẹ́tipẹ́ ìyá belief pẹ̀lú bí ìwà àtọkùn ẹ ṣe ń ṣe wàhálà tó yìí pẹ̀lú bẹ́ẹ̀ bó ṣe ń jìyà tó yìí wá ìlera tó bá ń dúró de ọkọ ẹ ní ní ilẹ̀ lórí ẹ ní nílé ṣé yàrá kan tẹ̀ ń gbé yìí bẹ́ẹ̀ náà lẹ̀ ń bímọ sí ṣé yàrá kan yẹn lẹ́ máa gbé ni mo ní mọ́mì kó ṣe pé mi fẹ́ ra lẹ̀ kó ṣe pé kò wù èmi náà láti ṣe ṣùgbọ́n kọ́ mi ẹ mọ ọmọ Ondo state ni olóńdó state náà lọ́kọ́ òun ó ní bọ́n ṣe ń hùwà nìyẹn mo ní ìwà yàtọ̀ sí ìwà mọ́mì tí yín tó bá hùwà bẹ́ẹ̀ ẹ ní sí ilé ọkọ yín lé ní olóhùn náà ń fara dà ní mọ́mì yẹn ṣáà advice mi mo wá ní ó dáa ó tó máa ń sọ̀rọ̀ kan pé tí mo bá ra lẹ̀ ṣáájú òun tàbí tí mo kọ́lé kan síbi kan tóun bá mọ̀ òun máa pa ẹni mo ní so àwọn èdè tó máa ń pè lẹ́nu yìí ni ò jẹ́ kí n mọ nǹkan tí màá ṣe mọ́mì wa ni mo ní ó dáa èmi á sọ fún tó bá dé láti ibi iṣẹ́ wípé nǹkan báyìí ni mọ́mì fi lọ̀ mí o ìgbà tó dẹ̀ dé mo sọ fún wọ́n ti kọ́kọ́ sọ fún mi tí mi ò sọ fún ẹlẹ́ẹ̀kejì tí mọ́mì yẹn máa filẹ̀ tún lọ́ mi mọ́mì yẹn ni kò sóun ló nílẹ̀ yẹn ọ̀rẹ́ nǹkan ló ní wípé òun ò dẹ̀ fẹ́ kí ká má nípìn nínú ẹ̀ 100,000 ló ní wọ́n ń gé ilẹ̀ yẹn tà ní táìmù yẹn mo wá ló dáa mo ní màá mọ ọgbọ́n tí màá fi mu tí a fi rà á tí mo bá ti lè fi ọgbọ́n mu tá a rà á kó wẹ́ẹ̀sì àti wà ń bẹ̀ kò ní nídìí kó fẹ́ pa mí mo ló dáa mọ́mì mi kì í ṣàfọgbọ́n ṣe wọ́n ní yẹn tiẹ̀ sọ́ngbà yẹn pé kí n ra ilẹ̀ kí n ra pamọ́ mo ní kò sí bí mo ṣe máa ra ilẹ̀ pamọ́ tí kò ní mọ̀ at the end of the day ẹ jẹ́ kí n kú náà tán kó mọ̀ gbà tó dẹ̀ dé mo pè dáàdi best mọ́mì fi ilẹ̀ kan lọ mí o wọ́n ní ó wà lákìyẹn lé o ó ní kíákíá iná ló ti ságídí fún mi pé owó olówó o ṣé sóun lówó lọ́wọ́ ni ṣàpọ̀hún ṣe ju ọ̀kadà tóun ṣe yìí mo ní ṣé bí ẹ sọ pé ẹ̀ ń dájọ́ níbi ọ̀kadà yín ní títí junction Àjíbọ̀dé tẹ́ ẹ ti ń ṣe ó ní ẹ àjọ tí ó ti kàn 20,000 náà ló fẹ́ gbà nínú ẹ̀ mo ló dáa
àti 20,000 àti 10,000 ó ní ṣé wọ́n lówó lọ́wọ́ ni mo ní èmi á fi 100,000 mi pé ilẹ̀ yìí máa kó 80,000 fún yín ẹ lọ gba 20,000 yín ẹ fi kún owó ilẹ̀ yẹn kẹ́ ẹ lọ kó fún mọ́mì ó ní tọ́wọ́n bá ti máa gbàjọ yẹn máa tó ìparí oṣù lọ́dún náà àṣà ní sùúrù títí tó fi gba owó àjọ yẹn lójú ọ̀nà àti mo dẹ̀ mú 80,000 mo dẹ̀ kó fún ọkọ mi láàárọ̀ ọjọ́ yẹn dáàdi bẹ́sì lọlé mọ́mì bẹ́yìn àti ṣíṣọ́ọ̀bù lọ kó owó yìí fún mọ́mì ó dẹ̀ lọ kó owó yẹn fún mọ́mì nígbà tó dé ó lóun ti kó owó yẹn fún mọ́mì mo ní ok ọlọ́run ti ṣeun mo ní ìyẹn ti kúrò mbẹ́ bẹ́yìn àṣà mojú kúrò mbẹ́ nígbà tó di ìrọ̀lẹ́ ọjọ́ yẹn ìṣẹ́gbẹ́ mi yẹn wá torí èmi máa ń bá wọn lọ ata tí má dẹ̀ ti lọ ta yẹn máa gbé lọ sílé wọn kan tó fi fẹ́ràn mi nìyẹn máa gbé lọ sílé wọn wọn á rán mi iṣẹ́ ìgbà mi máa dá wọn lóhùn ìṣẹ́gbẹ́ mi wá ní pé mọ́mì believe ọkọ̀ ẹ̀ kó owó wá láàárọ̀ o báwo lọ̀rọ̀ owó ṣe jẹ́ mo ní mo fi ọgbọ́n ṣe nígbà tí mo ti ṣàlàyé fún yín wípé ó fi 20,000 sí so that kò ní di pé aláǹpa bàbá àṣẹ máa kọ tó ọlọ́run ó yé gbogbo ẹ̀ yé ọlọ́run mo sá sọ fún mọ́mì bẹ́ẹ̀ mọ́mì wà ló dáa mọ́mì ní ìjọ́ ọ̀la máa lọ sórí ilẹ̀ mo ní bí a tó bá di Saturday àbí Sunday lèmi lè ráàyè ṣọ́ọ̀bù máa wà látàárọ̀ ti Monday to Saturday ìgbà tó di Saturday láàárọ̀ mọ́mì ní wọ́n wá gbé wa mo tó wọn náà fi gbé wa lọ Akínyẹlé wọn lọ filẹ̀ yẹn hàn wá wọ́n wá sọ pé ilẹ̀ yìí 1 plot nígbà tó rojọ́ lánàá ó sọ pé 1.5 plot ló rà lọ mọ́mì 1 plot ní ara lọ́wọ́ mọ́mì ẹgbẹ́ wù mí nígbà tí mọ́mì wá sọ pé ilẹ̀ yìí o ojú ọ̀nà nílé tó kù 1 plot làwọn tà fún wa o wọ́n sọ ibi tí 1 plot yẹn dé wọ́n ní ká fi nǹkan gún pé ká lọ ṣe kíní kọ́nà piece kékeré tó máa ń ṣe yẹn. ẹ má rò pé bó ṣe tẹ̀sí náà lẹ́lò tó ní a máa lò tó sọ fún pọ́nà sí wà bẹ́ẹ̀. wọ́n ní ibi ojú ọ̀nà ni kò ń ṣe ilẹ̀ wa o bàbá believe torí ìwọ ló ní agídí kan o inú ìtàlẹ̀ half a plot fún yín o half tẹ̀ ń wò yìí ojú ọ̀nà ni títí náà pé o wọn ṣírò ẹ̀ mọ́wọ́ ara ilẹ̀ o kẹ má rò pé wà lẹ́gbẹ̀ẹ́ ti yín mo ní kò sí wàhálà pẹ̀lú ìyẹn mọ́mí ẹ̀ má wọrí àṣà kúrò làkínyẹlé lọ́jọ́ yẹn àṣà ń bọ̀ àṣà wálé nígbà tó bí ọdún méjì èmi sáà ń ṣiṣẹ́ tèmi lọ ṣọ́ọ̀bù mi pọ̀ tẹ bá dé Akínyẹlé lẹ́ni tẹ Àjíbọ̀dé lẹ́ni tó sọ pé mọ́mí best everybody ló máa testify pé ṣọ́ọ̀bù mi pọ̀ mo ti wá ní àwọn ọjà tó jẹ́ pé ó pọ̀ gan tí mo ń ṣiṣẹ́ yẹn tọ́lọ́ dẹ́ ràn mí lọ́wọ́ tí mo ń ta búrẹ́dì yẹn nígbà tó tóbi àdá ṣọ́ọ̀bù papọ̀. ta ló ń ta búrẹ́dì nù yín. èmi náà ni mo ń ta búrẹ́dì èmi náà ni mo ń ta provision yẹn tí n bá gba ìgbà yẹn ní my joy tó kọ́kọ́ dé ọ̀dọ̀ mi bí my joy ṣe wọnú Àjíbọ̀dé bàbá yìí ṣọ́ọ̀bù mi náà kọ́ dé tọ́nà máa supply mi pé àwọn tó kù wọn máa kó ní ṣọ́ọ̀bù mi lọ́dún náà ọkọ mi yìí ló takò òyìnbó pé láyé kò jọ ó ní wọn lè máa kó ọjà fún tí tó bá rí owó kan lọ́wọ́ mi báyìí ó máa mi sọ pé òun ba owó yẹn jẹ́ mọ́ mi lọ́wọ́ tí mi bá fún lówó yẹn ara nǹkan tá a fún máa ń lura wa nìyẹn ó máa nà mí to the last call ó ní kò jọ ó ní ẹ̀ lè máa kó búrẹ́dì my joy fún ó ní ṣẹlẹ̀ tó ń ta ìkòtò wọn á ní dáàdi best ṣé bá àjọ ń jó oúnjẹ yìí ni inú iṣẹ́ yìí máa ti sanwó sukú àwọn ọmọ ẹ̀ inú iṣẹ́ ìlú ti máa rà orí ilẹ̀ tí màá wọ̀ sùn ni mo wà yìí gbogbo àgbáyé gbogbo ọmọ Nàìjíríà ń gbọ́ mi inú iṣẹ́ mi ti máa ra aṣọ fún ìwọ gan fúnra rẹ̀ tí máa lòkè pad tí mo lọ ra ọjà máa ra aṣọ bọ̀ máa bọ́ sí dùgbẹ́mbẹ́ máa sa bọ́sikọ́nà bk àwọn jeans tó dáa top máa kó wálé fún ẹ máa rà fáwọn ọmọ yìí tí mo bá ra gbogbo aṣọ nígbà yẹn tí mo rà fáwọn ọmọ tí mo ra ti ọkọ mi mo fọlọ́n tí mo ṣiṣẹ́ lẹ́rìí mi ní rẹ yọkan báyìí tí o tún máa bá mi jà náà ni ọjọ́ tí kíní ẹ̀ bá ti gun báyìí ó máa lù mí tọ́ ni kí n má fọ̀rọ̀ gùn dádì àṣàǹbá láìfì yẹn bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bẹ́yẹn nígbà tó wá tó àkókò wẹ́rẹ́wẹ́rẹ́ dádì àṣàǹbá bọ̀ bẹ́ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ nígbà tó wá tó bí ọdún méjì tàti ra lẹ́yìn mọ́mí wa pè mí ìyá belief ẹ̀ ra lè sínú gbó ẹ̀ débẹ̀ báwo lẹ ṣe fẹ́ ṣe mo ní mọ́mí kò ń ṣe pé kò sí owó lọ́wọ́ mi tí mo fi lè ṣe bọ́ mi gbọ́dọ̀ wà too forward láti ṣe ilé àti àwa náà ń plan fúnra wa ó sọ fún mi mo ti ń bá sọ ti pẹ́ ó dẹ̀ sọ fún mi pé òun lè fi ọ̀kadà kọ́lé wípé iṣẹ́ mélòó lòun ṣe tóun bá ti lọ ṣe ọ̀kadà lẹ́nu àárọ̀ sí aago mẹ́wàá sí mọ́kànlá tó dé ṣọ́ọ̀bù pé òun ò lè fi ṣọ́ọ̀kadà kọ́lé o àwọn ọlọ́kadà ń kú o àwọn ọlọ́kadà ń ṣe kinní kan o ṣé mi ò rí bọ́ ṣe ń pa ọlọ́kadà ni ó sọ fún mi táìmì yẹn pé ṣé mi ò rí bọ́ ṣe ń pa ọlọ́kadà ni àwọn ọlọ́kadà ń kú o ok kí ni ká wá ṣe tí kò ní jẹ́ pé mi nìkan ni màá máa ṣe ilé lọ ó ní tí n bá bá orí mọ́tò ó ní òun á máa fi ṣiṣẹ́ ó ní àwọn máa fi ná òkè páàdì sí Bódìjà wọ́n máa fi kú ẹ̀yin lè ra mọ́tò yẹn. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà. mo ń bọ̀ bàbá best bẹ́ẹ̀ sà. bó lára yín ṣe ń rí nígbà tí wọ́n ń rojọ́ tí wọ́n báyìí tá a bá compare pẹ̀lú ìtẹ́yìn sọ. èmi ò gbogbo nǹkan tó sọ ó ń parọ́ ni. ta ni parọ́ náà yín méjèèjì. ó yà mí lẹ́nu. He's very stubborn woman. ṣe ti rí. ó yà mí lẹ́nu sà.
àwọn sọ pé ẹ̀yin ń parọ́ ẹ̀yin náà sọ pé àwọn náà ń parọ́. gbogbo nǹkan tó sọ ó kò tiẹ̀ tálì. mo fi títóbi ọlọ́run tó pè mí ránníṣẹ́ mo fi jẹ́rìí lójú yín sà. wọ́n ń parọ́ ni. wọ́n ń parọ́ ni sà. àwọn ńkọ́. òun lọ sí. bọ́ọ̀lù sí ilé mi ṣe sọ sà. òun ló ń rán mọ́ skul gbogbo àgbáyé làwọn. òun ló ń rán mọ́ skul. àwọn tó sì lè jẹ́ ìyá. òun ló ń ṣàwo òun ló ń ralẹ̀ mi ò gbọ́ rí. àwọn náà ra mọ́tò fún yín. ó yà mí lẹ́nu sà. mo ń béèrè yẹn ni. kí n sàwọn ló ra mọ́tò fún mi sà. bọ̀ ta ni ta búrẹ́dì nù yín. ṣe rí ìgbà tí mo bọ̀ máa o. ó ń ta búrẹ́dì ní ṣọ́ọ̀bù tiẹ̀ èmi máa ń gbé búrẹ́dì lọ bus stop ni màá wá sí búùtù sókè. ok méjèèjì lẹ́jọ́ ń ta búrẹ́dì. bẹ́ẹ̀ mọ̀ ń bọ̀. ẹ̀yin gbọ́dọ̀ ọ̀rọ̀ ẹjọ́ tó yẹn mọ́ èèyàn kéèyàn wá dákẹ́. Yorùbá ní ẹni àtìrànmọ́ ò lè dákẹ́ tó bá ṣe bẹ́ẹ̀ yọ jẹ̀bi. ni mo fi fún yín láǹfààní tẹ́yìn náà fi lọ bẹ̀rẹ̀ níbi tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ yẹn. ẹ wá já fast forward díẹ̀. ẹ ti ralẹ̀. bẹ́ẹ̀ni sà. ẹ ti fẹ́ bẹ̀rẹ̀ lé. bẹ́ẹ̀ni sà. bó o lẹ ṣe kọ́lé síta ló ní lé bó o lẹ ṣe kọ́. èmi mo nílé sà èmi àtàwọn ọmọ mi torí ọmọ mi mo ṣe ń ṣiṣẹ́ wa láyé láti bẹ̀rẹ̀ torí ọmọ ni mo ṣe kọ́ ilé yẹn nígbà tí a fẹ́ kọ́ ilé ìtẹ́yìn tí ó ń sọ yìí wọ́n ti rí owó díẹ̀ nígbà yẹn ó rí 90,000 ní ilé ẹ̀fà gbàgbé ó rí 90,000 ó wá pè mí pé mọ́mí believe òun ti rí 90 mo ní èmi náà fi 200 kún ní ọwọ́ mi ó dẹ́ gba owó yẹn lọ́wọ́ mi àlọ́gbọ́n yẹpẹ̀ òun àtàwọn ọmọ yìí ọjọ́ ń lọ ní sátọ̀dé ni tá a lọ gbọ́n ìyẹ̀pẹ̀ wà ní orí ilẹ̀ yẹn tó pọ̀ yanrìn òun la fi yọ blọọkì ilé yẹn a yọ 3,000 blocks sílẹ̀ òun ló mọ́nítọ̀ wọn màá tó bá ti lọ sátọ̀dé màá kó minerals fún wọn màá gbé búrẹ́dì fún wọn màá fún wọn ní pure water bag pé kébi má fi pa àwọn àti ọmọ àtọmọ náà jọ ń ṣe ń gbà yẹn wọ́n ṣáà yọ blọọkì yẹn àtàwọn òṣìṣẹ́ tó kọ́ àpẹtẹ láti gba àwọn tó bá wa kọ́ wọ́n ṣáà yọ blọọkì yẹn nígbà tó yọ blọọkì yẹn tó kù ká máa ṣe ó ní owó tí mo kó fún 200,000 ńgbà yẹn tí mo kó fún yẹn ní ìbéèrè pé bá èló ni change tó ṣẹ́kù ọ̀rà cement wọ́n yọ blọọkì yẹn ó láwọn òṣìṣẹ́ gba owó ó ṣàlàyé fún mi mo ló dáa nígbà tá a máa gbé ilé yẹn máa kan máa wá láti Ọ̀yọ́ ní táìmì yẹn 30 crates ẹyin mo máa ń gbà every Sunday ni mo máa ń tà ní Àjíbọ̀dé yẹn every Sunday 30 crates ẹyin mo ń gbà kẹmbà mọ́ bí ọjà mi ṣe pọ̀ tó ń táìmì tí mo sọ yìí máa yẹn la wá fi lọ wípé dádì ẹlẹ́yin ilé sáìtì ọ̀dọ̀ wa náà pé a máa fẹ́ ṣe ó wà ní ẹnìkan wà lọ́yọ̀ọ́ òun ló bá ń ṣe lé tóun pé òun ò dẹ̀ pọ̀ ó dẹ̀ mọ̀ṣẹ́ pé àti foundation láti máa gbé fún tá a bá gbé fún láti foundation ó máa gbé deleted kíkàn nìkan ló máa kù àṣà ni kó bá wa wá ẹni yẹn nígbà tí a rí ẹni yẹn sọ pé ó máa gba 80,000 láti òkè láti sàlẹ̀ deleted máa yẹn dúró tán fi ṣe wí tán fi ṣe kínní irin tán máa ṣe ní ibi deleted tán máa gbé 2 coach sórí ẹ̀ ó dúró fún a week tán fi ṣe ń gbà yẹn èmi náà mò ń bọ́ wọn tán bá ti ń lọ màá gbóúnjẹ fún wọn màá gbé búrẹ́dì fún wọn gbà mí màá ro àmàlà kan bá mi gbé fún wọn ní site kí n má fọ̀rọ̀ gbọ́ àṣà kọ́lé yẹn tán nígbà tó kọ́lé yẹn tó kù kíkan mo ń dá cooperative torí fa pé òun dá yẹn ó fi parọ́ ni bàbá tí mo sì wà láyé kò tí kú o kò tẹ cooperative rí o cooperative yẹn ibẹ̀ ni mo ti ń dá owó sí mo dá 240,000 sí cooperative yẹn ní èrò ọkàn mi pé tí n bá fẹ́ kan ilé yẹn wọ́n máa ń fi fún wa ní times 3 oye tẹ́ bá ní síbẹ̀ ní táìmì ìgbà yẹn nígbà tí mo máa gba owó ilé yẹn mo sọ bàbá tí mo pé mo fẹ́ gba owó cooperative mi èmi náà ti ní nǹkan tí mo fẹ́ fowó ṣe odidi ọdún kan ó lé ni mo fi dá owó cooperative yẹn oṣù 6 dẹ̀la máa ń fi dá tó fi máa yá wa lówó bọ́ǹgbà tó wà lọ́wọ́ mi mo sáà ń dá síbẹ̀ pé in case ìgbà tí mo bá fẹ́ ṣe ilé ọ̀dọ̀ wa o màá lè fi yẹn àfi lè ṣe inú ilé yẹn ìgbà tí mo máa sọ mọ́ bàtí mo ní àbàtí mo ìgbà tí mo lọ cooperative ní Sunday kò tẹ cooperative yìí kò bá wọn ṣe èmi ló wà ní cooperative bàbá tí mo ṣì wà láyé ó ní bàbá tí mo wá dáhùn pé mi ò lè rí owó ìlọ́po mẹ́ta yẹn mi ò lè rí gbà o ya best wípé bí a ti bá fẹ́ gba owó mi àwọn tí lè yọ̀ǹda ẹ̀ fún mi torí àwọn tó gba owó wọn ò dá owó padà wípé gbèsè ti kúnlẹ̀ nísìn wọn ò dẹ̀ dá owó yẹn padà mo wá sọ fún láì bẹ́sẹ̀ bàtí mo ti cooperative dé mo ní owó yìí tí ì ṣe pé owó yìí ló máa dìlé ilé ta fẹ́ kán báyìí ó wá ní ó wá sọ fún mi pé mi ò ṣe gba ojú owó tèmi dá síbẹ̀ mo ló dáa tó bá di next meeting màá sọ fún wọn meeting gbà tá a dé tó di next meeting tí mo dé meeting mo tún tẹ́ẹ̀tì lecturer wa mo ní ẹ bá mi kó ojú owó jọ́ ni mo máa rí gbà wọ́n ṣáà dá mi lọ́jọ́ ọjọ́ yẹn jẹ́ ọjọ́ Monday wọ́n mú mi lọ bank mo lọ gba owó yẹn àwọn náà ló gba owó yẹn tó kó fún mi bank wọ́n fi sínú nylon mo kò dé shop mo gbé fún ọkọ mi yìí pé ká fi ra pan tá a bá fi ra pan àti ro igi ilé sílẹ̀ tá a bá fi ra pan àlè kan má kàn wá ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ àwọn tó bá wa kan lé ìgbọ̀n tún ṣe sọ́jọ́dọ̀ wa bóyá wọ́n ti gbàgbé
bọ̀ ohun tó ṣe iṣẹ́ kò ní gbàgbé láéláé màá má yẹn wá ṣiṣẹ́ ní àti Èkó wá sí Ajíbọ̀dé wa nígbà yẹn ó wá ní ó máa ń bá wọn sọ̀rọ̀ ó wá ní ọmọ Ondo State ni àwọn máa yẹn pé ìyá best àṣe súnmọ́ àwọn ará yìí kan bá wa kan ilé yìí nígbà tá a ti rówó pan mo ní kò sí problem mo ní ẹ bá wọn sọ̀rọ̀ unfortunately ọmọ Ondo State ní gbogbo wọn àwọn tó wá ṣiṣẹ́ yẹn wọ́n sàtọ̀ èdè sí ara wọn máa yẹn wá dáhùn pé àwọn máa parí iṣẹ́ yìí tó ń bá máa bá wa lọ kan ilé yẹn wípé àwọn dẹ́ máa gba owó wọ́n ṣàjọ dúnadúrà èmi náà gbẹnu sí lálẹ́ ọjọ́ yẹn torí ọjà tèmi kò jẹ́ kí n ráàyè bá wọn sọ̀rọ̀ lálẹ́ ọjọ́ náà mo ṣá gbẹnu sí bí mo ṣe ń tajà ó ní 80,000 mo ní lè san 80 o 60 la máa san o òun wá lọ sọ fún ọ pé 50 ni òun máa san o pé sọmọ pé ọmọ ìlú kan jọ ni àwọn kó fi yẹn help máa yẹn wá dáhùn pé 60 làwọn ilé kan ilé yẹn pé 4 bedroom flat àbí a ní 3 bedroom flat ní akànyọ yàrá kékeré pé torí first born wa tó bá ń ti school dé kó lè máa ríbi pé private kìíní kó lè máa ríbi kàwé ló fi jẹ́ 4 ó ṣàbàwà kan lé yẹn kí n má fọ̀rọ̀ ọ̀gùn ó bá kan lé yẹn ká tó kó lọ sí ilé yẹn orí kíkàn tí mo ti kan lé yẹn àṣẹ burglary síbẹ̀ mo ṣe net sínú ilé yẹn ó wá kú glass tá a máa fi sílẹ̀ àti sílì mo dẹ̀ lóyún last born mi dá ní síkú gbà yẹn ó kú oṣù mẹ́ta àbòṣù mẹ́rin tí màá bí ọmọ yẹn ó wá bá landlord táwọn tí à ń gbé lọ́dọ̀ ẹ̀ tí mo ní ṣọ́ọ̀bù síwájú ẹ̀ torí wọn gírì torí pé ó máa ń ná mi gan pẹ̀lú gbòyà tó máa fi jẹ mí bàbá yẹn tẹ̀ hate ẹ̀ bàbá yẹn ò tẹ ó hate ẹ̀ bàjẹ́ níbi tó ọ̀rọ̀ dé bàbá yẹn ó ti kú ó ti wà láyé ó gbé bàbá yìí ṣe gọ́tà níwájú ilé wọn lálẹ́ ọjọ́ tá a máa ó kú ọ̀sẹ̀ kan tá a máa kó lọ Akínyẹlé yìí ó ṣe gọ́tà níwájú ilé wọn bàbá yẹn wá ní tí ọkọ̀ ẹ bá dé I believe èmi ò ní bọ́kọ̀ ẹ̀sọ́ ẹni tí tó bá dé látàpẹ̀tẹ̀ ó ti gbé búrẹ́dì lọ sọ fún kó má páàkì mọ́tò yìí wọlé o tó bá páàkì ẹ̀ wọlé èṣù máa ṣẹlẹ̀ o mo ní dádì ẹ̀jọ̀ nọ́mbà yìí nísìnyí mo pé kò lọ tó bá dé ìgbà yẹn dẹ̀ ní ọmọ bàbá yẹn wálé Síkírù náà pé àkọ́bí bàbá yẹn ó wálé mo ní tó bá dé kọ́nà jẹ́ kí n mọ táìmù tó máa fẹ́ yí wọlé ó máa ń fi dí wọlé ni tó bá ti dé mo ní kọ́nà jẹ́ kí n mọ táìmù kí ọjà má ti gba gbogbo nǹkan tèmi lọ bàbá ṣá jókòó síta èmi ò tẹ́ àwọn gbé dádì jókòó síta lọ́jọ́ yẹn àtàwọn ọmọ ẹ̀ àti ìyàwó wọn bó dẹ̀ ṣe kùdíẹ̀ kò dé mo ti ń pe nọ́mbà yìí mo dẹ̀ ń sọ fún dádì best bàbá ó dàbí pé bàbá ìwà àti bàbá bóyá ní misunderstanding gbà mí mọ̀ ó ti ní kó má gbé mọ́tò wọlé o ó lóun ṣe gọ́tà o ó ní nǹkan ló ń ṣe èsì tó fún mi lọ́jọ́ náà nìyẹn ó ní nǹkan ló ń bá sọ̀rọ̀ oníṣòwò gbálẹ̀ oníṣòwò sanwó olé ni tó fi máa ní kó má gbé mọ́tò wọlé ọ̀rọ̀ tí mo ń sọ yìí dádì ó di wàhálà nǹkan tó dẹ̀ ṣe bẹ́ẹ̀ ni pé torí pé a ti kan ilé yẹn ló ṣe ń wu ìwà yẹn fún bàbá yẹn ní gbogbo táìmù tó ń wà yẹn ó ní ṣé òun sanwó olé ni ó ṣàdé ìgbà tó dé ó ṣẹ̀dẹ̀ kọ́kọ́ mi páàkì síta ọkọ̀ mi reverse wọlé bó ṣe wọlé báyìí ọmọ bàbá yẹn kàn dìde ni wọ́n ṣàbẹ̀rẹ̀ ìjà wípé ọkàn bẹ̀ sí gbá mọ́tò ẹ̀ pé kó jáde sá kìnnìkan ọ̀rọ̀ yẹn di wàhálà gbogbo Ajíbọ̀dé ó di wàhálà ó fọ́ bàbá yẹn lórí ní dádì best ibi tó ti ń nọra wọn ó jugi ó bà bàbá lórí ọmọ bàbá yẹn náà gbégi ó bà náà ẹ̀jẹ̀ bá tú jáde níbi orí ẹ̀ mo ní sẹ́wárí wà látẹ̀ dálẹ́ báyìí gbogbo ẹyin mi gbogbo búrẹ́dì lálẹ́ ọjọ́ tí mo sọ yìí gbogbo provision mi orí olóòlù bá ń páàkì ọjà wọlé ó di kó lọ ìyá mi ọkọ mi bá gbé mọ́tò ó bá gbé jáde ó bá lọ ọjọ́ ó lọ rìpọ́ọ̀tù bàbá láńlọ́ọ̀dù wọ́n wá gbé bàbá láńlọ́ọ̀dù lálẹ́ ọjọ́ yẹn wọ́n sá ti bàbá yẹn mọ́lé ó ti bàbá yẹn mọ́bẹ̀ ọjọ́ kìíní ọjọ́ kejì àwọn fámìlì bàbá yẹn náà ṣá wá tán wá gba bàbá sílẹ̀ nígbà tí bàbá wá dáhùn ní station pé ìyá bẹ́ẹ̀sì nǹkan tó kọ́ ẹ ṣe tẹ́ ẹ bá ti ń dé ní ilé wọn ti kóòtù dé sọ̀rẹ́ o tó bá ti ń délé ẹrù yìí tó fún yẹnu ilé yìí ẹ kó ṣé bẹ́ẹ̀ ti kọ́lé ẹ mọ̀ lọ sí ilé yìí eléyìí tẹ́ ṣe nílé yìí ó tó gẹ́ ní ọkọ̀ ẹ̀ yìí ó sàn fọ́nbù fún bàbá yẹn pé ó máa jọ́ lójú ó máa ṣe daddy best tó bá tẹ̀ ń ṣe ilé ẹ̀ tiẹ̀ sànú ibi náà làṣà ti di gbogbo wọlé tá a kọ́ yìí ṣọ́ọ̀bù yìí náà ni ọ̀dọ̀ bàbá yìí náà ni lẹ́yìn dẹ́ ṣe sùúrù ká bẹ bàbá ìgbà tí a bá ti lọ station kò sí nǹkan tí mo lè sọ mọ́ mo pe sísá mi tí wọ́n lọ skul ọmọ wọn wọ́n wá bẹ bàbá ní kò jọ tí táwọn mi lọ skul wọn yẹn ó ní kò jọ wọ́n sá lè wá jáde ọ̀sán nǹkan òru kan alẹ́ bíi aago bíi 10 alẹ́ la fi gulf 3 tí mo ní mo bára yìí la fi di ẹrù wa lọ sí Akínyẹlé nínú ẹ̀fọn gbà yẹn ó kó oṣù mẹ́ta tí màá bí ọmọ sí 4 mo tilẹ̀kùn ṣọ́ọ̀bù yẹn nígbà tó di ọjọ́ kejì wọ́n á pààkì àwọn ẹrù díẹ̀díẹ̀ mo ṣàkó lọ pẹ̀lẹ́kún mo sọ ẹkún àwọn yẹn bá ń bẹ̀bẹ̀ pé kí n tẹ bàbá tiẹ̀ wá kó lọ sáìtì kó fi mílẹ̀ sí ibi tí mo ti ń ta ọjà tán ti mọ̀ mí láti bí ọdún 7 fi mílẹ̀ síbẹ̀ kí n máa ta ọjà tèmi mo lọ́mọkùnrin dẹ́fẹ̀ẹ́ kó bá mi bàbá ní tó bá tẹ̀lé even Akínyẹlé yín tẹ́lẹ̀ kọ́ ṣó máa yí ẹ lọ́rùn sí ló máa pa ẹ́ sí mo ṣàtẹ̀lé agbègbè aṣàkódélé léde kan lálẹ́ ọjọ́ yẹn nígbà tá a délé oṣù kínní oṣù kejì oṣù kẹta ni mo bí ọmọ last born mi Bọ́ládé sílé yẹn kó tó táìmù yẹn èmi ò lè jáde mọ́ òun ló ń jáde lọ apẹtẹ tó máa lọ ta búrẹ́dì ẹ̀
kó tó lọ náà ó máa tó bí aago 12 kó tó lọ àjẹun àárọ̀ nílé àsọ̀njẹ àwọn ọjà tí mo kó wá láti ṣọ́ọ̀bù yẹn akẹ́nu ti ọjà yẹn lójú ọlọ́run àtẹ̀yàn àjẹ ọjà tí ìsọjà 1 million àjẹ ọgbọ̀dà yẹn tán kò ní fi 1 naira sílẹ̀ ilé tó bá ti lo apẹtẹ àsọ̀gbọ̀ tàbí tó ń lo apẹtẹ tẹ́mi wà nínú oyún tó kù díẹ̀ kí n bí màá so ti ń fẹ́ olómìn èmi ò mọ̀ tó bá ti dé máa pe nọ́mbà àwọn ọmọ ẹ̀ ló dúró yìí máa pe nọ́mbà dáàdì bẹ́ẹ̀ sì bolẹ̀ wà ó máa ní ìyànà orí òkè ó ti lọ sí orí òkè òun ò lè wọlé mọ́ òun ò lè wọlé àná ògbé mọ́tò dání pé òun ti yà sórí òkè òun máa dé ń dájí ọ̀la àsánbómi ló ń lọ èmi ò dẹ̀ fúnra tó máa ń búra tèmi àti ẹ̀ tó bá má bá mi sùn gbá mi tí mo fẹ́ yarí fún ipe pẹ̀lú bó ṣe ń ná mi tó wà á tún ní kí n bọ́ síbí kó bá mi sùn á ní iṣẹ́ ìṣù ni òun ò dẹ̀ nínú ìyàwó mi pẹ̀lú ẹ̀ tó ń bá ní obìnrin mi pẹ̀lú ẹ̀ kẹ́lẹ́dà ẹ̀ kó fìyà jẹun àsántọwọ́ mi ló ń gbà mí ọmọ nígbà tí àwa dé Akínyẹlé yẹn tí kò wálé mo ṣáfẹ́ bímọ èmi ti fi ọgbọ́n kún ọgbọ́n mi tèmi wípé tí n bá ti fẹ́ bímọ o èmi ò ní bímọ sínú ẹ̀mí ẹ̀rẹ́ ti sọ fún mi ní bímọ sí sáìtì yẹn kó má di pé nǹkan mi tún máa lọ ṣẹlẹ̀ mo wá ó ku ọjọ́ méjì tí màá bímọ mo ṣe gbẹ́rù mi tóun ni mo rẹ́gísítà sí ní Gbági specialist hospital ni mo rẹ́gísítà ọmọ yẹn sí bí mo bá bímọ bí mo ṣe gbà ara nǹkan mọ nǹkan èmi náà owó iṣẹ́ mi náà mo fi ń ṣe gbogbo ẹ̀ láti bẹ̀rẹ̀ mo dẹ̀ má máa bò ó kò sẹ́ni tó gbọ́ lẹ́nu mi tó bá sọ pé kíní kan màá ní ọkọ mi ló ṣe ìyẹn ló wá fún lọ́yọ̀yọ̀ kí má ṣàfọ̀rọ̀gùn àbímọ yẹn nígbà tí mo bímọ sí lẹ́yìn oṣù 3 tá a délé mo padà sílé kò sówó tó máa fi ṣe némi gbogbo ọjà tá a kó wá àti jẹ tán àwọn nǹkan tó kù indomie ló ṣẹ́kù indomie àwọn bisikíìtì àwọn juice kékèké àwọn kékèké yẹn òun ló ṣẹ́kù àwọn máa mú bẹ́ẹ̀ lọ́sàn-án wá ṣe mo ní ìgbà tí n bá padà wọn bá change tó kù sí mi lọ́wọ́ ní báǹkì tèmi safe tí mo bá bímọ tán tí mo fẹ́ bẹ̀rẹ̀ ọjà èmi ń sọ fáwọn ọmọ ń gbà pé màá lọ fi bẹ̀rẹ̀ ànọ́dá ọjà míì níwájú Akínyẹlé màá gba ṣọ́ọ̀bù síbẹ̀ mo gbé kọ̀ǹténà mi mo gbé wá mo rí mọ́ ibì kan bẹ́ẹ̀ mo ti san owó yẹn kí n tó di pé mo bímọ yẹn tí mo ti gbé kọ̀ǹténà síbẹ̀ pé tí n bá kàn bímọ tán o mi lè máa jókòó lé màá kọjá sí ṣọ́ọ̀bù lítù tó bá lọ́ mi màá fi lọ ra ọjà yẹn lítù tó wà lọ́wọ́ mi yẹn ọkọ mi tún fọgbọ́n mú mi òun náà ṣe sọ pé mo dìde rìn ó tún gbà lọ́wọ́ mi ó gba 60,000 bẹ́ẹ̀ àfihàn adìyẹ ó ní ká máa sin adìyẹ ya belief first born afẹ́ bọ́ sí secondary school ńgbà náà ó múra àti wọ GS1 ó wá ní róyà lọmọ yẹn máa lọ mo ní owó sẹ́yìn lówó róyà tẹ́ máa fi ràn ọmọ ní róyà ní sí èmi iṣẹ́ ìbímọ ẹ sọ pé róyà lọ ó ní tí má ti ra adìyẹ yẹn tó máa ti ń sìn ó lé mi èmi wà nílé èmi á máa sìn ó náà máa lo apẹtẹ ó náà máa kówó adìyẹ yẹn jọ ó ní bàtà bá ta ó lá àlẹ́ kówó owó yẹn ká fi ràn ọmọ ní school yẹn lójú ọlá àtẹyàn ó ṣàgbà 60,000 nínú owó yẹn ìgbà tó tún tírẹ́tì mo ní kò sí kọ́bọ̀ lọ́wọ́ mi mọ́ òun ló dúró ẹ̀ẹ̀mejì lèmi àti àjọ lọ GT bank tí mo lọ withdraw owó fún ìgbà tó yá mo ní tí ó rí mi wá tẹ̀tẹ̀ ń pé mo ní kò sí 1 naira lọ́wọ́ mi abolówó lọ́wọ́ mi gbogbo tó lọ́nu náà mo ti yọ̀ǹda fún ẹ̀ ó tún máa nà mí gbà mí báyìí á tún kú mi lẹ́sẹ̀ kí n má ṣàfọ̀rọ̀ gbòdádì wa gbà tí mo bí ọmọ tán ọmọ yẹn pé oṣù àṣenémì kò rówó ṣenémì yẹn náà àṣàpè pásítọ̀ àfọmọ lórúkọ gbàtà tá a ṣe ní mìtàn oṣù kínní oṣù kejì wàhálà iná ni wàhálà iná a máa sọ fún mi pé ya believe ó bá ti dé lálẹ́ tí mò ń bá wíjọ pé ẹ wá ń rìnrìn yàrá yìí àbí ẹ lọ sórí òkè orí òkè ọlọ́run kan ló lẹ̀ sùn gbogbo táìmù yìí níbi oṣù méjì yẹn mo dẹ̀ tí lẹ́yìn sọ fún mi ní church tá à ń lọ akọ̀wé bàbá akọ̀wé máa ń pè bàbá akọ̀wé yẹn ti pè mí pé ya believe ẹkọ ẹ ó ti ń fẹ̀yàn igede gan níyàwó yẹn ó lóun mọ̀ dáadáa ó ní abájọ tó kì í fi wálé tó jẹ́ pé tó bá máa dé ó lè dé ní ìdájí ṣé orí òkè ló ti ń bọ̀ ní ìdájí orí òkè ló ti ń bọ̀ ní ìdájí àdúrà ló lọ gbà wọ́n tó màdúrà àgbà ló lọ ń gbàdúrà lórí òkè tábà ní kó lọ church wàhálà ó máa lọ ilé ló máa jókòó sí èmi àtàwọn ọmọ máa kó lọ church wà lórí òkè àbí ó dáa kí n má fọ̀rọ̀ gùn nígbà tí ọmọ yẹn pé ó fẹ́ lọ pé oṣù 3 bébí mi last born yẹn àṣì ráìsì láàárọ̀ ọjọ́ yẹn ó ti ń fa wàhálà yẹn lálẹ́ o sílẹ̀ tó ní yẹn màá kàn pa ẹ́ fáwọn màá kàn waste ẹ fáwọn tó ní ẹ màá waste ẹ dànù mo ní. ẹ kàn sọ tó sọ. tó o bá waste mi àbá àwọn mi wà wọ́n dẹ̀ ti gbọ́n wọ́n á lè rí nǹkan sọ. ẹ sọ tó ṣẹlẹ̀ nípa. ọjọ́ tí mi ó máa wá lé mi kúrò yìí ọjọ́ Sunday ni àti múra church tán mo ṣe ráìsì fáwọn ọmọ igi ìdáná igi là ń dá lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn nígbà tí kò sówó kan lọ́wọ́ tèmi igi la máa dá a máa ṣẹ́gi mo ṣe ráìsì tán láàárọ̀ mo ti wẹ ọmọ mo ti múra fáwọn ilé ẹjẹ́ àlọ́ church ráìsì yẹn ti jìnnà kí n lọ gbé ráìsì kí n lọ jẹun ló bá ní ìyá bẹ́ẹ̀ sì ò lọ́bi kankan mo ní kí ló dé ó ló lọ́sẹ̀ ó ní mo ti ń sọ fẹ́ láti jọ mẹ́ta pé o máa kúrò nínú ilé yìí mo nínú ilé ibo ó ní ilé yìí sẹ̀ ó ní bóyá ọkọ lọ lórí aya o bóyá ìwọ ni olórí o ó ló máa fi yé mi mo ní dàbí ẹsẹ̀ ti bẹ̀rẹ̀ wàhálà mi lẹ́yìn gbogbo wàhálà tó ń fi mi ṣe ó ti pa mí sínú ó ti ṣe mí léṣe sínú bébí mo gbé sọ́wọ́ jẹ́ kí n rí bí ẹ̀mí tọ́jú ọmọ yìí ó ti ṣe mí léṣe
ó sá gbé ráìsì yẹn ó wá torí ká mọ̀ lọ chọ́ọ̀chì yẹn ó dẹ̀ lọ gbé ráìsì yẹn lórí iná ti pọ́tupọ́tu ó dẹ̀ jí ráìsì yẹn dànù mo wá ní ẹ̀yin ọmọ ẹnì so mo ṣe fẹ́ jáde báyìí ó fà mí lásán padà ó fọ́ mi ní etí bébí wà lóyún mi o peter sì bẹ̀rẹ̀ ìjà nìyẹn mo wá dì mú ní aṣọ mo ní wàláhì kó má máa pa mí lẹ́yìn ní kó pa mí ò ní lọ ojoojúmọ́ nínà kí ló dé tó bá fẹ́ fẹ́ yàwó fẹ́ mi ni kó má fẹ́ èwo ni láti pa tèmi. kí ni wọ́n sọ pé ẹ ṣe. nǹkan tó ní aṣẹ náà nìyẹn pé ó ní pé ní lọ chọ́ọ̀chì yẹn ó lọ gbé oúnjẹ orí iná yẹn ó yí dànù ó ti sọ fún mi láti ọjọ́ mẹ́ta wípé èmi máa kúrò nínú ilé yìí o. sáwọn náà kì í lọ church ni. ó lọ church ẹ̀kọ̀ọ̀kan ló ń lọ ẹ̀kọ̀ọ̀kan ló ń lọ church ó lè jẹ ní àárín oṣù ó lè jẹ ẹ̀kan ló máa lọ church. kí ni reason tán ṣe lẹ́yìn ní lọ church lọ́jọ́ yẹn ṣé wọ́n nídìí ni èmi ò mọ ẹjọ́ farakínra ni àbí. èmi sì mo ṣe bímọ mi ò mọ ẹni ẹ̀mọ̀ pé bó ṣe máa ń fa wà láti pẹ́tipẹ́ nìyẹn mi mọ́ mo àwọn ọmọ ló dúró wọn kéré ńgbà náà mi mọ́ ó ṣàgbé ráìsì yẹn ó yí dànù ibi tó ti yí ráìsì yẹn dànù mo ní ẹ̀yin ọmọ ẹni so ẹja lọ ó ṣe fa mi lásọ padà nìyẹn wó mi létí ó ṣe wó mi létí mo wá dì mú pé ó ní lọ o ó lọ bí kẹ́kọ̀ọ́ tó máa pa mí kó pa mí ni ó bẹ̀rẹ̀ sí náà mi alúra wá to the last card ibẹ̀ ni àgbọ̀n eyín mi ti sáwọ́ àgbọ̀n apá yìí ó yí apá mi ó mú fóònù mi mò ń lo fóònù kékeré àwọn android yìí nígbà yẹn ó mú fóònù bó ṣe nà mí. eyín ló sáwọ́ bí àgbọ̀n yín sálẹ̀. eyín ni sá. eyín sì wà ń bẹ̀. bẹ́ẹ̀ ni sá nígbà tó bá ti eyín báyìí ti máa fẹ́ fọ́ jẹgẹjẹgẹ ló máa ń mí láti gbà náà mo dé hospital mo gbé lọ sí tóun hospital yẹn wọ́n ní àfi tí n bá yọ tán bá lè yọ pé tán bá dẹ̀ máa yọ ó máa tó bíi mẹ́rin márùn tán máa yọ ní ìsàlẹ̀ mi ò lówó tí màá fi yọ mo ní tó bá dọjọ́ wájú kọlọ́run dẹ́mi mi sí pé màá yọ eyín yẹn kúrò àti gbà yẹn kíní yìí ó wá ń ta sí i tẹ́lẹ̀ kò ta tẹ́ ilé yìí ó ń ta sí i láti gbà yẹn ni apá yìí mi ì lè fi gbé omi tàbí gbé nǹkan tó wúwo láti gbà tó ti nà mí ní bébí ní ọmọ last born mi yẹn mo ibi tí ó ti wá ná mi àwọn bíi mẹ́ta tán kọ́lé sí ibẹ̀ wọ́n yọjú ó ní kílódé ó ní sóun dọ̀dọ̀ yín ni àwọn yẹn padà mo wá rán ọmọ yìí eléyìí mo ní bright sáré máa lọ church lọ pe dádì wá wípé ó ti fẹ́ pa mí kú o ọmọ yìí wá lọ ń fẹsẹ̀ rìn church wá dé jìnnà sí títì nínú babaláwo ọmọ yìí bá lọ ẹ̀lẹ́kùn làwọn ọmọ yẹn ń sunkún bébí ẹ̀yìn mi ń sunkún ó jù sílẹ̀ báyìí ọmọ yẹn ń ké mbẹ̀ nígbà tó máa dé church mọ́mí yín kan ní ó ṣàlàyé fún wọn pé wọn àti dádì àwọn ń já o wọn gbé mọ́tò pásítọ̀ gbé mọ́tò ó tẹ̀lé nígbà tó máa dé ọmọkùnrin ti taari mi síta ní ìhòòhò ọmọbìnrin ó taari mi sí mo wá ní jẹ́ kí n wọlé nígbà tó wá taari mi síta ọmọ ń ké nínú ilé ọmọ tí mo ṣe bí tuntun ọmọ yẹn ń ké nínú ilé jẹ́ kí n wọlé dádì bẹ́ẹ̀ sì ń fọlọ́ọ̀ bẹ́ẹ̀ jọ mo tẹ̀ tó wá yí sí ẹ̀bẹ̀ kó jọ kó ṣàánú fún mi kó má bu mi sí mi sí ìró aṣọ tí mo wọ́ lọ church ó ti gbà sínú ilé skẹ́ẹ̀tì nìkan ló kú sídìí mi mo wá mú kíní ẹsẹ̀ wọ́n á fi taari ilẹ̀kùn iwájú ta yẹn ilẹ̀kùn yẹn ṣí bí ilẹ̀kùn yẹn ṣe ṣí báyìí tí mo wọlé even mi tí mo aṣọ inú àpò lójú láti ọjọ́ yẹn nínú àpò aṣọ mi ni bàbá church wá dé bàbá church ní kí ló dé dádì bẹ́ẹ̀ sì ló ń wọ ṣòkòtò ẹ̀ lódìlódì bàbá church náà yá wọ́n lọ́wọ́ ṣòkòtò ẹ̀ kó tẹ̀lé àwọn nísìn bàbá tó ń sọ pé tó ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tó lẹ́bọ̀ olóyè yìí bàbá ní kíá kó lọ mú ṣòkòtò ẹ̀ pé sí ìṣe èṣù kò ń sẹ̀ kíní kò ń sẹ̀ kejì gbà wọlé tí kò dá kíyẹlé àti ìka oṣù mẹ́fà fún yín kí ló dé ìgbé ayé yín dẹ̀ wù ú nígbà tí adé bí o òun mọ̀ pé ó ní wàhálà bí eléyìí ni ẹ̀yin méjèèjì bàbá yẹn wá ní kókó ṣòkòtò sídìí bàbá yẹn gbé lọ nígbà tó máa tó bí wákàtí kan mo ṣáà ń sunkún nù ilé mi ìtẹ ojú mi báyìí gbogbo ẹ yí bóni àti gbà yẹn lójú yìí náà tó ti ń yọ mí lẹ́nu láti gbà yẹn lójú ọ̀la àti yẹn lójú yìí ló ti ń yọ mí lẹ́nu gíláàsì máa ń lò sí tí mo lọ complain tí mo ra gíláàsì ó fi ẹ̀ṣẹ̀ bá gbogbo ojú yẹn jẹ́ ìgbà tí bàbá yẹn wá gbé lọ ó tó bí 1 hour bó ṣe padà délé nìyẹn èmi tẹ̀rù bóyá ti sẹ́tù ẹ̀ tó máa padà wálé báyìí ó mú gbogbo ẹrù mi ó bẹ̀rẹ̀ sí ń taari ẹ̀ olórí burúkú olóṣì òun ṣẹ̀ṣẹ̀ fẹ́fẹ́ ìyàwó mi ni kí lọ́jọ́ orí hun ìgbà yẹn bóyá bíi 35 years kí lọ́jọ́ orí hun tóun máa kó wàhálà kan kókó ẹrù ẹ kókó àwọn ọmọ wọn dáadáa tó bí àwọn ọmọ òṣì òun ṣẹ̀ṣẹ̀ fẹ́ níyàwó ni má kàn wá jáde sí ní ugbó lọ́jọ́ náà lọ́jọ́ Sunday yẹn pé kò yẹ kó ṣe bí eléyìí arákùnrin yìí pẹ̀lú àwọn tó bá tiẹ̀ wo tìyàwó ẹ̀ wàá wo ti àwọn ọmọ tó bí ó láwọn ọmọ wo ó lóun ṣẹ̀ṣẹ̀ fẹ́ ìyàwó tó ti ń gbé yẹn ìyẹn ló ń gun ní gbogbo táìmì yẹn ó lóun ṣe fẹ́fẹ́ ìyàwó ni máa yẹn wá dáhùn pé eléyìí tí kékeré yẹn náà wọ́n padà fẹ́. ó ló padà fẹ́ ọ̀nà ló wà lọ́dọ̀ ẹ̀ máa yẹn wá dáhùn pé eléyìí tó fi máa pa mí sílé ó ti kó ẹrù ẹ̀ jáde lọ pé mọ́tò kó ẹrù ẹ̀ ibo ló máa kó ẹrù ẹ̀ sí mo ní ṣọ́ọ̀bù tí mo ṣe gbà ibẹ̀ náà ni mo lè kó ẹrù sí mi ní owó kankan lọ́wọ́ for now máa yẹn wọ́n wá ní kí eléyìí tẹ̀lé àwọn wọ́n lọ gbé mọ́tò ní títì Taizi ní Ajibode ní Akínyẹlé yẹn ní títì Akínyẹlé àwọn mẹ́kírà tó máa ń ná bẹ́ẹ̀ yẹn wọ́n wá lọ gbé eléyìí gbàtàmádé ọkọ àwọn aṣọ mi tó ti da síta mo wá sọ fún pé ó ti kù freezer mi èmi mo ṣàtúnra freezer àbí wọ́n ló tún ní
tí n bá ṣàjáde nǹkan kan màá ṣàfi máa jẹun pẹ̀lú àwọn ọmọ freezer ìgbà tí mo dẹ̀ ra 70,000 mo rà á ní UI mo ní jẹ́ ń gbé freezer mi ó ṣàní wọlé kó gbé kó tó bá ti wù ẹ́ kó gbé mo ṣàkó aṣọ mi freezer nìkan ṣoṣo ni mo gbé màtí mattress tí mo fi ń sùn mo ṣe pẹ̀lẹ́kún gbogbo àwọn Akínyẹlé ń gbà yẹn mo ṣàṣe lọ nìyẹn nígbà tí mo máa lọ mo dé sí ṣọ́ọ̀bù iwájú ṣọ́ọ̀bù mi lọ́ba ń já ìrù sí àwọn Haúsá tí wọn mọ̀ mí rí àwọn ló ń sọ fún mi pé kí ló ṣẹlẹ̀ yá. ẹ já dàdúró bẹ́ẹ̀ yẹn mo ti mọ bẹ́ẹ̀ ṣe kọ́lé mo dẹ̀ ti mọ bẹ́ẹ̀ ṣe kúrò nílé but ilé tó ẹ pẹ́ ẹ̀yin lẹ nílé. bẹ́ẹ̀ ni sà. báwo náà ṣe lé yín kúrò nílé tó jẹ́ ilé yín tẹ́ ẹ sì wà níta for complete 9 years tẹ́ ẹ claim lé yín. ẹ ṣeun sà nígbà tó lé mi jáde yẹn mo wá ọjọ́ kejì inú ṣọ́ọ̀bù yẹn la sùn èmi àtàwọn ọmọ mẹ́rin pẹ̀lú bébí yẹn mo wá lọ bá ọba Akínyẹlé wípé dádì o ẹ gbà mí mo sunkún lọ sọ́dọ̀ wọn láàárọ̀ ọjọ́ yẹn wọ́n wá ní kó lọ pè wá wọ́n rán ọlọ́kadà kan pé kó lọ pè wá nílé wa wọ́n lọ pè ìgbà tó dé náà bó ṣe ń ṣe náà ni tó ń ṣe báyìí bàbá ní kò yẹ kó rí bẹ́ẹ̀ o òun ò gbọ́ ẹjọ́ kankan báyìí pé ṣùgbọ́n kò yẹ kó rí bẹ́ẹ̀ kí ìyàwó ẹ̀ gan kó má bẹ́ẹ̀ ṣe ẹni tì ní ilé wọ́n sì ti bímọ fún ẹ tí òun rẹ̀ kọ́lé kó tó fẹ́ kò yẹ kó lé obìnrin jáde pẹ̀lú ọmọ 5 tó bá fẹ́ ìyàwó wà fẹ́ ìyàwó ẹ̀ síwájú wàá gbalé fún tó bá ti máa gbé ìyàwó yẹn wọlé kò sí pé wàá lé kan jáde fún ìkan kò yẹ kó rí bẹ́ẹ̀ o bàbá ní òun ò lè sọ̀rọ̀ ju yẹn lọ tó bá di ọjọ́ Wednesday káwá pàdé òní kóòtù Akínyẹlé nígbà tó di wọ́n ní kí n máa lọ wọ́n ní kó ná máa lọ nígbà tó di Wednesday àlọ́ kóòtù Akínyẹlé àwọn olóyè láti onídùndù wọ́n wà ń bẹ̀ gbà tí mo débẹ̀ òun náà wọ́n lọ pé wá ó wá nígbà tá a dé kóòtù Akínyẹlé ó rojọ́ èmi náà sọ̀rọ̀ mo tẹ̀ ń sọ̀rọ̀ yẹn wọ́n rí bébí yẹn pẹ̀lẹ́kún omijé mo fi ròyìn lọ́jọ́ náà àwọn olóyè yẹn wọ́n wá dáhùn pé ọba Akínyẹlé gan sọ̀rọ̀ àwọn olóyè yẹn ní nígbà tó ti wá lè jáde torí obìnrin kan báyìí kí ni o fẹ́ máa ṣe fún àwọn ọmọ yìí at least àwọn ọmọ yìí sì kéré kí ló fẹ́ ṣe fún wọn Ọlọ́run ní kankan ṣe fún wọn ó ní ó ti jáde nìyẹn Ọlọ́run ní kankan ṣe fún wọn ó ní ìyàwó tó ń fẹ́ ó ní my wife is a nurse ọjọ́ yẹn ló sọ ó ní my wife is a nurse Ọlọ́run ló ń bọ̀ ọ́n ọba Akínyẹlé ní kó dúró níbi tó dúró yẹn your wife is a nurse but kó tó rí wife nurse yẹn ìwọ àtọmọbìnrin lẹ́ẹ̀ màjọ ń gbé tó ti tẹ́ fi bí ọmọ 5 fún ara yín pé tó bá gbé ẹjọ́ ìlọ kóòtù tó kúrò ń bí o mà ní farare wá sí ilé padà kí ló máa san fún àwọn ọmọ yìí lòún sọ fún ẹ ó wá ní ẹ òun máa fún wa ní 5,000 ọmọ ìdébà mi níbi tí ní kóòtù lọ́jọ́ náà third born mi ó lọ́ọ́ máa fún wọn ní 5,000 wọ́n ní 5,000 owó kíni ó ní òun lágbára ju yẹn ó ní 5,000 gan wọn máa wá fún wọn ni ọba Akínyẹlé gbogbo àtàwọn olóyè yẹn wọ́n ní ṣáà ti gbọ́ báyìí àwọn bàbá yẹn ti fẹ́ yarí ọba Akínyẹlé ní 5,000 tó lóun máa san yẹn ẹ ti èjò tí mi wá náà ìwọ ọmọbìnrin ìyá bẹ́ẹ̀ sàbí kí ni orúkọ ẹ tí ó bá ti mówó yẹn wá tún rìpọ́ọ̀tù wọ́n ṣáà ní kí n máa lọ wọ́n ṣàdúrà fún mi màá jèrè ọmọ mi wọ́n ní ọwọ́ tó bá ti tẹ́gùn sí ẹni tó bá ti tọ́jú ọmọ náà ni ó jèrè ọmọ mo sá lọ gbogbo wa àkúrò ń bẹ ó tún fọ́n nígbà tó dé ta lọ́jọ́ yẹn ni pé o ti rí orí àbó ti fún ẹ lówó ni mi sá sọ̀rọ̀ mo sá padà sí ṣọ́ọ̀bù mi mo sì bẹ̀rẹ̀ ìgbé ayé mi nìyẹn wẹ́rẹ́wẹ́rẹ́ pẹ̀lú àwọn ọmọ mo lọ gba ilé Haúsá mo gba ìrúùmù níbi ilé Haúsá yẹn ni mo gbé fún odidi ọdún 7 ní owó tán ni kó máa mú wá kò mú wá fún oṣù kan báyìí ẹni tó ní tóun bá ti dé ṣọ́ọ̀bù mi mò ń jókòó lu kò mú wá fún oṣù kan báyìí nígbà tó wá di oṣù kejì mo wá lọ bá ọba Akínyẹlé pé mí ì máa rí kò máa mú ẹni tí wá fún àwọn ọmọ ọba Akínyẹlé ní kí n jókòó ó gbé mi jókòó sáfin lọ́jọ́ náà wọ́n sọ̀rọ̀ wọ́n pìtàn wọ́n ní kí n lọ máa tọ́jú àwọn ọmọ mi wípé tí mi ò bá yàgò fún bó ṣe kẹ́rù mi síta yẹn ó ti gbé obìnrin mi wọlé already ọ̀sẹ̀ kejì tó lé wa jáde dádì lọmọkùnrin gbé obìnrin wọlé pẹ̀lú gọfútìnì tí mo fi ìlàgún mi tí mo fi ra fún ó kó ẹrù arábìnrin yẹn ó kó wọlé kò síbi tó fẹ́ gbà ju ọ̀dọ̀ mi lójú títì yẹn torí títì báyìí ìsàlẹ̀ ni mo ní ṣọ́ọ̀bù sí ó tún fi mí ṣe yẹ̀yẹ́ tí mo tún sunkún mọ́ òru nígbà tí mo ń sọ yìí mo gbẹ́ mi ìjú báyìí mi ò ṣe rí mo ṣáà ń tọ́jú àwọn ọmọ yẹn mo ṣáà ń yí mọ́ mo wá sọ fún mo ní àdàbí tí ìbá ti ṣe ìlàgún mi lọ́sàn-án tòru mo fi kọ́lé yẹn ẹ ní gbélé yẹn dalẹ̀ wá jáde ń bẹ́ẹ̀ ni mo ní àdàbí dé olú lọ́sàn-án tòru ìlàgún mi àbíẹ́ orí àwọn ọmọ gbogbo tó dà fún mi àbíẹ́ ó ṣáà lọ lálẹ́ ọjọ́ yóò fi mi ṣe ẹ̀yẹ ìgbà míì wọ́n fẹsẹ̀ rìn wọn àti ìyàwó ẹ̀ wọ́n á rìn kọjá wọn àti ṣọ́ọ̀bù mi báyìí wọ́n máa mú mi ṣeré mo ṣáà ń tọ́jú àwọn ọmọ mi títí ìgbà tó yá ó bímọ kìíní sílé yẹn ìyàwó ẹ̀ ó bímọ kejì sínú ilé mi yẹn nígbà tó bímọ kejì àwọn ìyàkúndì tó wà ní sáìtì lọ́dọ̀ wa ń bẹ̀ ìyàkúndì yẹn kiri kúndì títì ó ní ìyá belief ọkọ yín ti bímọ kejì mo ní mo gbọ́ kò sí pé mi ò gbọ́ mo ní ẹjọ́ máa lò tó bá ti jẹ́ pé ẹ̀tọ́ ẹ̀ ní láti gbé inú ilé yẹn ó kó ọkọ̀ lọ́hùn ṣùgbọ́n tí bá ti ṣe ẹ̀tọ́ ẹ̀ tí ì ṣe làgbọ́ ẹ̀ tí mo bá ti mo jìyà lé mi wọ́n á padà jáde tó bá yá ohun tó máa mú wọn jáde á ṣẹlẹ̀ sí wọn wọ́n á kúrò nínú ilé yẹn
ìyá Kúdí wa ní mo ti dìdìrì jù gbogbo táìmù tí mo dẹ̀ ń sọ yìí dádì wọ́n ní kí n wá Oríyọmí wọ́n ní kí n lọ Àgídìgbò kí n lọ report mo ní mi ní lọ mi ìgbéra mi sáfẹ́fẹ́ mo ní kéèsì tó ju tèmi yìí lọ ó wà dáadáa tí kálukú dẹ̀ ń bo mọ́ra mo ní mi ní lọ tó rújú máa ń tì mí mo ní kí n wá lọ mú ẹjọ́ ọkọ mi kí n lọ mú lọ sí Àgídìgbò mo ní láíláí mi ní ṣe Ọlọ́run tí mo ní máa jà fún mi ó ṣàbímọ kí ni ọmọ kejì sínú ilé yẹn mi ì mọ nǹkan tó ṣe wọ́n gbà tó yá ìyá Kúndé wá bá mi pé ọkọ yín má ti jáde lóru àná wípé òun rí tí ọkọ ẹrù wọn tán jáde kó nu ilé yẹn mo ní Ọlọ́run orí òkè Ọlọ́run kọ́lé ló ń gbàdúrà mi mo ní mo ti sọ àdàbí àdàláàrin pẹ̀lú ẹ̀ mo ní orí ó jáde ogun lọ mo wá sọ fún ìyá Kúndé lọ́jọ́ náà mo ní mo ti mọ̀ kó máa jáde níbẹ̀ tó bá yá ó lè pẹ́ ni ajáde àwọn ọmọ yìí gbogbo táìmù tí wọ́n fi ta fi jáde yẹn àwọn ọmọ mi kéékèèké wọ́n ń kiri búrẹ́dì ọmọ ọdún 9 ọmọ ọdún 7 wọ́n máa kiri búrẹ́dì nínú Akínyẹlé ńbẹ tán bá máa dé báyìí máa dúró àwọn ọmọ máa wú ọ̀nà àwọn ọmọ mi fẹ́ àwọn tí wọ́n kiri tí wọ́n jìyà rí tí wọ́n kiri rí ohun tó bá wù wọn náà máa jẹ nígbà tí mò ń ta provision kí má fọ̀rọ̀ gbìdádì wa ó jáde kó nu ilé yẹn àjẹ mo wà ní Akínyẹlé yẹn tí mò ń tajà provision yẹn náà mo lọ bá wọn tí ó wà ní Bódìjà ìyá Elin ìyá onífúláwà ẹ ṣàánú mi mo explain fún gbogbo situation mi fún wọn ẹ máa fún mi ní ọjà díẹ̀díẹ̀ ni mo fi bẹ̀rẹ̀ ọjà yẹn ẹ máa fún mi wọn bá tó kù sọ́wọ́ mi èmi máa kó sílẹ̀ so ẹ máa fún mi mọ́ màmá ta mi lè sá gbogbo wọn níwèé ìdìdìrín ni mí obìnrin ò bá ọkùnrin kọ́lé mọ́ láyé tá a wà yìí nǹkan tó ju obìnrin rí nìyẹn ó máa gbalé yẹn àwọn ti mọ àwọn ti ṣe kíní kan mo ṣáà ní wẹ́ mo ṣáà ń ṣiṣẹ́ mi lọ títí nígbà tí wọ́n wá jáde kó nu ilé yẹn wọ́n ní Olúwa ṣeun wọ́n ti jáde àsángbà tó jáde yìí ó tún padà lọ gba tẹ́nàntì sínú ilé yẹn ibi tẹ́mi ti wá force out nìyẹn ó wá lọ gba tẹ́nàntì àwọn yẹn ló tún wá jíìsì mi sọ pé àwọn má rẹ̀ nìkan nínú ilé yín tó ń gbé nínú ilé yẹn tọkọtaya mo ní kò jọ mo ní màá lọ sọ fọba Akínyẹlé nǹkan tó bá gba èèyàn sínú ilé yẹn lẹ́yìn ìgbà tó ti jáde wà láìtàláì máa fi ọlọ́pàá gbé wọn kúrò ńbẹ̀ tí mo ń gbalé ní ilé Haúsá tí mo ń gbé yàrá kan pẹ̀lú ìdun tí ìdun máa jẹ ọmọ mi látàrọ̀ dalẹ́ mo torí kí àmà jẹ mi mo kọ́lé ó wà lọ gba èèyàn mo fi wọ́n lẹ̀ kán ṣeré tó ń wọn nu ilé yẹn àtìyàwó ẹ̀ ó wá tún lọ gbà sínú ilé yẹn mo ní kò jọ mo ṣe bí mi náà ṣe àwọn Haúsá yẹn bọ́ sọ fún mi pé ìyá belief man wọ́n náà jáde lọ report kí ló ṣe mí sófin kan mú mi ni mo ṣe lọ sí Mọ́níyà nìyẹn nígbà tí mo dé Mọ́níyà mo report wọ́n ní IPO yẹn wọ́n ní kí n lọ gba lọ́ọ̀yà mo ní ìwé mi wà lọ́wọ́ lọ́ọ̀yà ìwé ilé tí mo fi ṣe agreement mo ní ṣe fún mi ní fún ilẹ̀ yẹn ó wà lọ́dọ̀ lọ́ọ̀yà mo ní ìgbà tí wàhálà ń ṣẹlẹ̀ yìí náà mọ́mí ti kọ́ mi pé kí n tètè lọ gba lọ́ọ̀yà kí n keep ìwé yẹn sọ́dọ̀ lọ́ọ̀yà ìyẹn ni evidence tí wọ́n ní mo wá sọ fún lọ́ọ̀yà mo wá sọ fún IPO yẹn ọjọ́ kejì wọ́n ní kí n san owó mo san 5,000 wọ́n wá mú èèyàn tẹ̀lé mi lọ́jọ́ kejì ipa àwọn àlọ́ gbé ẹni tó wà nílé yẹn máa dùn so ìgbà tí ọ̀sán ọjọ́ tí mo gẹ́ẹ̀tì pé wọ́n gbé inú ilé yẹn mo lọ sọ fọ́ba náà mo rò pọ́ bá ti bóyá ba ló ránṣẹ́ sí ẹni tó wà ń bẹ́ o kò yé mi bóyá wọ́n jí sára wọn tàwọn aráàlú àdúgbò ń bẹ́ kásá tó débẹ̀ níjọ́ kejì àwa àti police láti Mọ́níyà ó ti kẹ́rù wọ́n ní alẹ́ òru ló kẹ́rù jáde kí má yẹn ó ti kẹ́rù ó ti lọ nígbà tí Ọlọ́run wa mú àwọn ọlọ́pàá débẹ̀ ń dájí wọ́n dé ọ̀dọ̀ wa níbi around 7 o'clock òun dẹ̀ ti kúrò lákẹ́rẹ́ àmọ́bi tó lọ dèní àmọ́bi tó wà tán débẹ̀ ní 7 o'clock wọn bá àlejò tán ló wà ń bẹ́ bọ̀ wọ́n nọrùn báyìí níbi window sẹ́mọ̀ pé mo sọ pé àti ṣe glass burglary ni wọ́n rí basket ọmọ àti àwọn olùkọ́ kan wọ́n ní dàmísì pé lóòótọ́ léèyàn gbélé kò tí kó ẹrù yẹn tán nígbà tó wọ́n wá sá lọ wọ́n ní kí n wá rí àwọn tó bá dọ̀sán mo wá padà sí ṣọ́ọ̀bù ní tèmi ó tó bí wákàtí kan tí mo dé ṣọ́ọ̀bù ẹni tó gbá sí ilé yẹn ọlọ́kadà ni bó ṣe wá bá mi nìyẹn mọ́mí bìlífẹ̀ ẹ káàárọ̀ mo ní ẹ káàárọ̀ ó ní ẹ̀yin lẹ fọlọ́pàá léhùn kiri mo ní ṣe mọ̀ nǹkan tẹ́ ń ṣe ṣá mo ní ṣe mọ̀ iṣu tó wà lórí ilé tẹ́ lọ gbà mo ní ṣe mọ̀ pé ilé mi ni ẹ lọ gbà ṣe mọ̀ pé ta mò ń gbé ṣá ọkọ mi lé mi jáde nínú ilé ó fẹ́ ìyàwó mi. It's alright mami it's alright àti tó yẹ ká gbọ́ àti tí ò yẹ ká gbọ́ àti tó kàn wá àti èyí tí ò fẹ́ kàn wá gbogbo ẹ̀ ní àtọkọ àtìyàwó. ta ló nílé bàbá. Yes sir. ẹ súnmọ́ máìkì yẹn gbàtí àwọn yín sọ àwọn ọ̀rọ̀ kan ẹ feel bad. mo feel bad. seriously feel bad. torí kò rí bẹ́ẹ̀. sọ pé parọ́ ọmọ yín ni àbí torí pé ń tẹ́ ṣe àwọn kankan tẹ́ ṣe ó ń dùn yín pé ṣe ń gbà ẹ̀. irọ́ gbogbo nǹkan tó sọ. irọ́ ni. irọ́ la ẹ̀. kí ló agbọ́n wọn tí eyín sá wọlé bẹ́ẹ̀ nǹkan. bí mo ṣe fẹ́ nìyẹn sá lójú Ọlọ́run àti èèyàn bí mo ṣe fẹ́ nìyẹn. bẹ́ẹ̀ ṣe fẹ́ wọn nìyẹn. bẹ́ẹ̀ màrí bá wà fẹ́ ni. bẹ́ẹ̀ ṣe fẹ́ wọn nìyẹn. mo fi títóbi Ọlọ́run ṣe sá. ok ìgbà tí ẹ̀ ń bá wọn sọ̀rọ̀ ìfẹ́
tẹ́ ẹ notice kínní yẹn àbígbà tẹ́ ẹ jọ ń sọ̀rọ̀ lọ létà kí lẹ bí wọ́n kó ṣe wọ́n bẹ̀ yẹn. ẹ sọ̀rọ̀ sí mike sir. wọ́n láwọn ṣubú ní kékeré nǹkan tó ń sọ fún mi nìyẹn. wọ́n láwọn ṣubú kékeré. so ẹ kì í ná wọn anyhow. gbogbo story tẹ́ sọ ẹ sì ń dùn mọ́ mi. ó sì ṣe ìgbà tí mo gbọ́ bẹ́ẹ̀ ṣe máa ń ná wọn yẹn bẹ́ẹ̀ ṣe mọ̀ mí báwo lè rò pé mo ṣe máa feel nígbà tí mo gbọ́ bẹ́ẹ̀ ṣe máa ń ná wọn bí ìgbà tí èèyàn ń ewúrẹ́ ṣe máa ń ná wọn gan. mi ò ná wọn gbogbo bí ó ṣe sọ̀rọ̀ pé à ń nara landlord nǹkan ó sì wà láyé o òun ló bá tẹ́nàtì kan jà nínú ilé tí ó fi ṣokùnfà ọ̀rọ̀ landlord wọ́n ṣe landlord tó ní a máa kúrò níbí báyìí lójú wọ́n sì wà láyé gbogbo eléyìí tó sọ yẹn pé ọba Akínyẹlé lánàbàjẹ́ tẹ́ wọ́n nà wọ́n lánàbàjẹ́. màá nà á rí bí èlé èmi dádì wọ́n parọ́ ni o òun tó bá fẹ́ gbowó oúnjẹ ńgbà mí báyìí òun nìkan ni mo tún máa avoid pé á dì mí lásọ mú á ní dandan òun fẹ́ gbé ó lè cover kíní màá tún fọwọ́ màá tún bá a sọ̀rọ̀ pé owó kò tó báyìí náà màá jẹ́ kí n fún ẹ màá tún fún so gbogbo bó ṣe ń ṣe yẹn ẹni tó ń gbádùn tó ń jẹ̀gbádùn tó jẹ́ pé gbogbo life mi ni mo kó lé lórí gbogbo bó ṣe sọ pé òun ní ṣọ́ọ̀bù èmi ló ṣí ṣọ́ọ̀bù fún mo ra ṣọ́ọ̀bù yẹn àti madam tó ń sọ yìí a lè pé. ǹjẹ́ ẹ ní fọ́tò kankan pẹ̀lú ẹ̀yin àtìyàwó yín rí. gbogbo fọ́tò mi inú ilé ó ti kó mọ ẹrù gbogbo ẹ̀ pátá. irú wedding wo lẹ ṣe. a ò ṣe wedding a ṣe màmí ìmọ̀ ọ́ ni. ṣe ẹ ya fọ́tò lọ́jọ́ mọ̀ mi mọ́ yẹn. bẹ́ẹ̀ ni a ya everything gbogbo ẹ̀ ló kó. ǹjẹ́ ẹ ní ẹ ya fọ́tò. àyà fọ́tò kankan. gbogbo fọ́tò tó kó gbogbo fọ́tò wa pátá ọwọ́ ẹ̀ ló wà. lọ́jọ́ mọ̀ mi mọ́ ṣe ẹ ya fọ́tò. nígbà tí mo ti lóyún yẹn fún ní skul bàbá ẹ̀ kan wá láti ìlú wọ́n dẹ̀ gbé basket àti ọ̀sùn gbogbo èrò ọkàn wa ni pé bàbá mi sọ pé ọmọ tó fẹ́ mú lọ yìí ọmọ òun lọ nílé wọn lásán gbogbo ọmọ wọn ló ń ṣe ìgbéyàwó wọn làwọn ò tí ì ní owó káwọn òbí ẹ pé skul náà ti fẹ́ ra wọn wípé tó bá di ọjọ́ iwájú tọmọ bá pẹ́ ọkàn tàbí méjì wọn àmọ́ bọ́ ṣe máa arrange pé àṣẹ ìyàwó ọmọ yẹn la bí pẹ̀lú ìjà pẹ̀lú wàhálà yẹn tọmọ fi pé 5 but ó promise mi pé tábà ti dé Akínyẹlé tá a kó délé òun máa lọ ṣe nǹkan orí mi fún bàbá mi iṣẹ́ tó máa fi ṣe nǹkan orí mi fún bàbá mi ló fi lọ ta ilẹ̀ half a plot nínú ilẹ̀ tó kù tó lọ fi ṣe nǹkan orí ìyàwó ẹ̀ ọjọ́ tó ń ṣe mo mọ̀ wọ́n sọ fún mi ó ta ilẹ̀ half a plot kò fún mi 1 naira pẹ̀lú ọmọ 5 kò tọ́jú àwọn kò mọ́ bí lánàá àwọn tó gbọ́ ọ̀ lẹ́nu wa wọ́n ní sọ́mọ skul tọmọ ẹ lọ olóhùn mọ́ wọ́n ní sọ́n bọ́mọ olóhùn fún wọn wọ́n ní sítọ́mọ ẹ bá fún lọ́wọ́ oúnjẹ lọ́jọ́ wájú tó fún lọ́wọ́ ẹ báwọn èèyàn wà ń bí lágídígbò lánàá ó ti dájú nǹkan tí mo oyún mi bí mo ṣe fẹ́ sáré ẹ̀rìn wá síbí pàṣẹ tó bá ọkùnrin ó tún wá lọ pé èrò lọ sí ìlú yẹn ó fẹ́ ta ni mo ka mo wá lọ rìpọ́ọ̀tù fún lọ́ọ̀yà wípé ilé yẹn ó gbé ìgbésẹ̀ láti ta lọ́ọ̀yà wà dá mo ká ẹni tó máa ka ẹni tó fẹ́ ta ó ní bàbá tó agent túnṣe wọn ló fẹ́ ta lé báyìí kiri ló tó fẹ́ ta lé ẹ máa bá ẹ máa pe agent tó gbélé fún ọwọ́ àǹbí nọ́mbà àwọn àǹbí bàbá ọmọge ní Akínyẹlé. ìwọ ló gbélé fún wọn tí mo fi bí ẹjẹ ọ̀rọ̀ má takò mí ó gbé ilé fún bàbá ọmọge ó yà mí lẹ́nu ó bá ń ta ilé mo bá ń sá tó fẹ́ ra ilé òun ló ń bá lọ́jọ́ náà àbúrò gbèsè mi ṣe ń ná mi nìyẹn ó yà mí lẹ́nu àwọn ló bá mi sùn àwọn bẹ́ẹ̀ àwọn ló ń dó. báwo ló ṣe jẹ́ bàbá ọmọge tó fẹ́ ta lé fún ọ tí ó fẹ́ ta bá ẹ ta lé ó ti sọ pé èmi náà fẹ́ pé èmi náà sọ pé bó ṣe máa ń dàrú bó ṣe dàrú náà gidi gbé lánàá nìyẹn tọ́fi ọ́n ní sọ fún orí afẹ́fẹ́ olórí afẹ́fẹ́ ló fẹ́ mo ní ọlọ́run tó máa gbèmí níjà ló jẹ́ kó fẹsẹ̀ ẹ̀rín wá bí ó fẹ́ ta lé ó ta láàfin plot kò jẹ́ kí n mọ̀ ó fi ṣègbéyàwó ìyàwó ojú ẹsẹ̀ máa gbẹ tó nìyẹn bó ṣe ṣe nìyẹn. oníjà ìsọ̀rọ̀ ó wá gbé ilé ẹ̀ fún baba agent wípé ká bá ń ta ibẹ̀ mo ti ká wọn baba agent mo ní èmi ò ta lé o tí n bá máa ta lé mi ló máa ta lé kò ń ṣe adé ló máa ta lé torí kò ń ṣàn lónìí ilé agún mi ni èmi mo ṣe ilé yìí owó ẹ̀ nínú ilé òpè 200,000 èmi ni mo máa ta lé mi tí mo máa ta lé ó fi lé rent mo lé wọn jáde gbà yín ló ṣe wá gbégbé sẹ́yìn pé ó fẹ́ ta lé lọ́ọ̀yà kúkú wà ń bí nọ́mbà lọ́ọ̀yà wà ń bí lọ́ọ̀yà wá dá mi lóúnjẹ pé tí wọ́n bá ta lẹ́yìn àwọn ẹni tó rà òfo ló rà lọ́ọ̀yà wá ní pé bàbá ọmọge agent yẹn ó bá wọn jà àwọn haúsá lọ́jọ́ tá à ń sọ yìí bàbá ọmọge agent yẹn lè jáde nínú ọ́fíìsì àwọn ọmọ wà ń bẹ̀ èmi nìkan kọ́ ló wà ń bẹ̀ wọ́n lè jáde ó gba kọ́kọ́rọ́ ilé mo wá fún bàbá ọmọge ní. nígbà tó kàn ń gbé àwọn ọmọ tí ò mọ nǹkan tó ṣẹlẹ̀ tí ó tó jẹ́ pé ọmọ títì tí ìwọ kan tó wọ́n gàgùn lójú tèmi ní. jẹ́ kí n sọ fún ọ ó kàn fẹ́ báyé ẹni jẹ́ ni. ọlọ́run ní jáde jẹ́ lórúkọ Jésù. òun báyé wọn àwọn ọmọ tó pín kiri sọ́dọ̀ àwọn fámìlì ẹ̀. ìwọ ọmọ bó ṣe ń jẹ mọ́ ṣe mú ọmọ. ǹjẹ́ ìgbìyànjú wo lẹ ṣe láti rí àwọn ọmọ yín withdraw back to your side. mo ti lọ bá nígbà yẹn
nígbà tí mo fa ọ̀rọ̀ yẹn tó kojú bó ṣe kúrò nílé báyìí ló pín àwọn ọmọ yẹn káàkiri. mo wá lọ bá ọba Akínyẹlé àti àwọn olóyè. tán kiri búrẹ́dì kiri ní Akínyẹlé. nígbà tí mo lọ bá wọn wọ́n wá ní nígbà tó ti lọ há àwọn ọmọ yẹn káàkiri ń sìn tóde ń sọ fún mi pé èmi kọ́ ló bí wọn. jẹ́ sọ bẹ́ẹ̀ lóòótọ́ mà. kò ní sí èmi kọ́ ló bí wọn ló sọ wọn ló bí mi. màá gbé oúnjẹ lọ́ba màá gbé oúnjẹ àti epo àti nǹkan kan màá ní àwọn ọmọ mi mo gbé wá. ẹni tí mo bá dé pizza sáàmì àfọ kò fọ́ mi lórí oníṣẹ́ mi ló bí wọn. ẹran nìyẹn náà wàá bí pé táwọn ẹ̀ bá fọ́ ẹ lóúnjẹ lọ́jọ́ iwájú. ó wàá gbọ́ ọlọ́run gbà ọlọ́run wà. alájà ni ọlọ́run yẹ tó sọ pé ọlọ́run òun ni ọba gbà adákẹ́dájọ́. tọ́wọ́ fi kàwé Èmi tó ò fi ní ṣe pa- èmi ò ní ọmọ nípa pa ẹ̀ ẹ̀yìn. ọmọ márùn tí obìnrin ó wá gbé ìgbésẹ̀ pé ó fẹ́ ta lé yẹn mo wá lọ report agent yẹn wọ́n wá ṣé èmi ló tún fẹ́ ta lé báyìí òwò ló fẹ́ ta lé mo wá fẹjọ́ ẹ̀sùn. so mo wá report Ṣé ti rí bẹ́ẹ̀ ibẹ̀ ni agent yẹn tó fi wá pè mí mo wá láti Abẹ́òkúta níbi tí mo kó lọ àti àwọn ọmọ ìlọ́jọ́ náà àwọn mẹ́ta first born mi ti lọ Ìkólé ní ẹ ti kó lọ sábẹ́kúta. bẹ́ẹ̀ ni sà láti bí ọdún nígbà tí ó mẹ́rin sí ló nǹkan kan lọ. mọ́ àbí márùn mo báyìí. wá pe àbúrò mi pé ò sí nǹkan kan lọ́wọ́ mi mọ́ àwọn ọmọ yẹn àtijọ́ àti mú wọn wá lọ school bá àbúrò mi ṣe ní kí n máa bọ̀ nìyẹn kò padà sí nǹkan kan mọ́. padà sí ẹni tí mo láti gbà náà mo kàn kiri ọjà káàkiri ni. irọ́ ló pàṣà. so mo gbogbo ọjà tí gbogbo ọjà tí ó gbà lọ́wọ́ ẹ̀ ọjà yẹn nígbà tí ó kọ́kọ́ fẹ́ run ọjà yẹn èmi ló tún fún ní owó èmi ló tún fún ní owó pé nígbà tí ọjà yẹn lọlẹ̀ tó fi ṣe àbúrò ẹ̀ tó lọ tí ó fi rán lọ ìlú òyìnbó slave ló lọ fi ṣe náà nígbà tí àbúrò ẹ̀ tó ń bí tẹ̀lé wọ́n lọ fi ṣe slave nílùú òyìnbó wọ́n wá pè wá padà pé ara ọmọ yẹn ò yá o létà la wá ń gbọ́ pé àwọn ọmọ yẹn wọ́n lọ fi ń ṣaṣẹ́wó lẹ́kùn ní abroad ní Lebanese ní Lebanese owó tó sọ pé òun fowó kọ́lé gbogbo owó ṣọ́ọ̀bù ẹ̀ èmi ló tún fi 150,000 kúrò owó yẹn tó fi lè bẹ́ẹ̀ tó fi lè jẹ́ kọ́mọ ẹ̀ wọ fúláì wọ́n tó oríṣiríṣi káfí dá padà náà. tó fi dá padà sí Nàìjíríà ẹni tó sọ òun ni mo fi sọ pé Ọlọ́run wà lókè ń wò wá o ẹni tó lóun kọ́lé ó surprise mi ló jẹ́ kó máa surprise mi pé mọ́tò ra tẹ̀lé fún mi ó báwo lẹ ṣe ra Sienna. Sienna golf kò ń ṣe Sienna Mercury Village ni ok Mercury. nígbà tí a fẹ́ kó lọ Akínyẹlé yẹn mọ́mí tí mo ló ta ilẹ̀ yẹn fún mi mọ́mí yẹn ló wá sọ fún mi pé mọ́mí believe àwọn ní Mercury Village kan pé àwọn ò ní pẹ́ travel out pé kí n wá ra mọ́tò yẹn wọ́n sọ pé ẹ ti gbé golf 3 dání. ta ló kówó ẹ lẹ. jẹ́ dákun mo fọlọ́ ọ̀bẹ jẹ́ sọ̀rọ̀ òṣìṣẹ́ òun ra golf 3 fún ọkọ ẹ̀ ṣé ìwọ náà tó bá wá lọ sí Akínyẹlé wà á máa fi ẹsẹ̀ rìn káàkiri àbí nọ́mbà mi yẹn wà bí tí mo pè wọ́n ń wò wá lórí báwo lẹ wọ́n yẹn wò wá lọ́wọ́ báyìí nínú òyìnbó mo ti fọwọ́ dẹ̀ sí wọn pé èmi ni wọ́n máa gbọ́ òun wa bẹ́ẹ̀ pé wọ́n wá gbé nígbà tí mo wá mú 300 mo ní yẹn ta ẹni tó wá kówó ilẹ̀ Mercury Village fún mi tí ó rẹ ní ilẹ̀ tó kọ́lé tó mọ bá ṣe mọ ṣe ṣiṣẹ́ bí àkúrà. ẹnjì ẹ ó ní ìdí kan ṣe ẹnjì ẹ àná ra jẹ́ ẹnjì èmi náà mo fowó mi sílẹ̀ mo ra 60,000 ló ra jẹ́ ẹnjì yẹn tí mo tún mọ́tò yẹn ṣe ní mọ́tò tí mo tún ṣe yìí tí mo gbé lọ yìí ká ní mo mọ̀ ń gbà ẹ̀mí nira mọ́tò yẹn nígbà tí mo gbé lákínyẹlé òun yìí náà ló tún wa Mercury Village yẹn. àwọn béèrè lẹ́ẹ̀kì pé ta ló kó Mercury Village. èmi ló kó lẹ̀sà. wọ́n sọ ní ìsìnkú àwọn làwọn. ó yà mí lẹ́nu èmi ló kó èmi tí mo nígbà tí madam yẹn sọ pé òun fẹ́ tà kẹ́hìnà ló ní provision tó tà tó fẹ́ fi kówó village lẹ̀sà. ẹ kílẹ̀ yìí ń tà tẹ́yìn rówó bẹ́ẹ̀. èmi sẹ́ẹ̀rí àjọ wá 120 mò ń dá lójú Ọlọ́run àti èèyàn lóṣooṣù. níbo lẹ ti ń rówó yẹn. orí búrẹ́dì yẹn mo máa gba 200 ìgbà míì mo máa gba 250 300 at least mo máa rí gain 15,000 léde ìgbà míì mo rí 21,000 22,000 ní ojúmọ́ ìjọ tí mo bá tà òru Saturday ń sìn mo máa gba bí 400. ẹ máa ta bread in gate. ní Apẹtẹ ló wà. Apẹtẹ ní ibi ojú bíríìjì Apẹtẹ yẹn. tó ń gbà 40 o 30 40. Ọlọ́run wò wá náà ṣèbọ́ Ọlọ́run wò wá so gbogbo bí mo ṣe bàbá àgbàlẹ̀tù tí mò ń dá owó fún ó wà láyé sà ó wà láyé ó kọ́lé sí Ajíbọ́dẹ òun ni mo máa ń ṣe contribution fún. wọ́n wà láyé báyìí. wọ́n wà láyé every month ni mò ń gba owó tó bá tún gbowó yẹn á tún bá mi jà pé kí ìyá òun fẹ́ fi kún ọjà màá tún fún wọn lọ́wọ́ ẹni tó sọ pé òun ṣe gbá òun ṣàwé òun ló ń kọ́lé òun ló ń ṣe gbá. bọ́ọ̀ tún ta tọ́kì náà. mo ń ta tọ́kì èmi ló ń ta tọ́kì èmi ló ra fíìsà ìgbà tí mo fẹ́ ra fíìsà fún ní bàtà wà lẹ́sà ọwọ́ ìyá mi lójú Ọlọ́run àtẹ̀yàn ó ti wà lóde ọ̀run báyìí ọwọ́ ìyá mi ló kó 40,000 níbi lọ́wọ́ tí mo gba ọ̀nà Èkó lọ nígbà tí mo sọ fún pé kójú mama tì mí ìyàwó ò ní iṣẹ́ kankan lọ́wọ́ lójú Ọlọ́run àtẹ̀yàn ẹ tó bá yẹ pé máa di ẹrù fún wọn mo lọ wọn á gbé provision. ìyá mi tó sọ yìí wọ́n gbé oúnjẹ wọ́n bá wa ní àti Oǹdó
á gbé oúnjẹ á ṣe gbogbo nǹkan ó ní ìyá ò lè jẹ ọmọ òun nígbà tí ò tí ì ríṣẹ́ so nígbà tí mo fẹ́ ra machine kan tí ò sí owó lọ́wọ́ mi púpọ̀ nígbà yẹn mo tún sáré lọ bá wọn pé ẹjọ́ ẹ rẹ́ẹ̀sì mi wọ́n rẹ́ẹ̀sì mi 20,000 mo fẹ́ ra machine jẹ̀sáǹgì ìgbà yẹn jẹ̀sáǹgì ló wà níta ńgbà yẹn mo ra jẹ̀sáǹgì yẹn 65,000 so àwọn fámìlì mi ló help kódà ó tún wá gbé àwọn fámìlì ẹ̀ lémi lórí èmi ló ń bọ́ wọn lójú ọlọ́run tí mo bá parọ́ lójú ọlọ́run tó wò wá tó dá wa tó tún pè mí àbúrò ẹ̀ tó sọ iye tí mo sọ pé lọ lóyìnbó kó tó lọ lóyìnbó èmi ló bọ fún only bíi 9 years láti lẹ́sà wá. ọdún 9. so nígbà tí òun ló bá tọ́ ọmọ èmi ló tọ́jú ẹ̀ títí tó fi lọ gbogbo ilé tó sọ yìí. má pa gbogbo lọ́tọ̀ ń pa ariwo ọ̀rọ̀ kan tó ń sí ọ̀rọ̀ tó ń sọ kò sí ọ̀rọ̀ kan nígbà tí mo kọ̀ ọ̀rọ̀ ni pé ọlọ́run ti sọ fún mi pé gbogbo nǹkan tó fẹ́ ṣe yìí ó kàn fẹ́ da lérí àwọn ọmọ ni because ọlọ́run sọ fún mi pé tó bá even tó bá ta lé mi àwọn ọmọ ẹ̀ kankan ò lè nípa kankan wọn ò lè kọ́ mi láyé. àjọ̀dún ìgbéyàwó tó bá ti jẹ́ ìgbàgbọ́ ẹ̀ so olùkọ́ ti jẹ́ bẹ́ẹ̀. tó bá ti ṣe ìdágbé àdé orí kan náà bí ẹgbẹ́ ọmọ yìí bọ́ tó bá ti ṣe ìdágbé orí gbogbo àgbáyé mo wà yìí àwọn ọmọ ìyá mi parí nílé ayé tó bá ti ṣe ìdágbé mi ó dẹ́ pa rọ́bà tọ̀bọ̀tọ̀bọ̀ yìí lójú gbogbo àgbáyé ẹ̀wọ̀n lẹ́yìn ẹ má gbà mí gbogbo ọmọ nàìjíríà kan gbà mí ó ń fi kún lépa mi ó sọ ní àdúgbò lánàá torí àdákẹ́rẹ́ lánàá trout ó ní tí mo bá ta lé yẹn ó ní òun máa parí ni ó lẹ́ẹ̀kan tó ti máa sọ̀rọ̀ pípa ó ti gbogbo èèyàn ṣé kìíní gbẹ sáwọn èèyàn sílẹ̀ lánàá ọlọ́run lè ná owó láyé ipò sọ ọlọ́run àbáyé mi sọ ọlọ́run ló ti máa lọ torí mo ṣe èmi ló sọ ọ̀rẹ́ mi tí mo jẹ̀yà dísẹ́mbà lẹ́yìn wọ́n lè ra ọ̀ síbẹ̀ o dájì ẹja pè mọ́ mi wọ́n lè ra ọ̀ síbẹ̀ o lójú àgbáyé pọ̀ wọ́n lè ra ọ̀ síbẹ̀ o. ó fẹ́ gbà mí lẹ́kùn ní dádì ó dùn mí ní mo gbé gbogbo nǹkan tẹ́ ẹ̀ sọ ẹ ti parọ́ gan ìyàwó náà ẹ ti parọ́ ẹ̀yin méjèèjì ti parọ́ gan ó jà mí lẹ́nu ẹ mú mọ̀ pé parọ́ ṣùgbọ́n ètí nígbà ni pé 1 naira rẹ̀ ò sí ń bẹ̀ fúnra ilẹ̀ sọ pé ó kó 200 naira lẹ̀ 200,000 lẹ̀ lẹ́ẹ̀kan tẹ́ ẹ̀ sọ̀rọ̀. mi ò sọ mo ní ìgbà tí mo ní ìgbà tí a fẹ́ ra mọ́tò àkọ́kọ́ yẹn golf yẹn ìgbà yẹn ló kó 200,000. ìgbà yẹn ni ó lè lọ sí mímọ́ lẹ́gbà tó fẹ́ gba owó yìí ó ti gbà á lọ́jọ́ mo ti lọ sọ́sọ́ jọ ọ̀sà. ẹ máa gbọ́ Dangote bẹ́ẹ̀ ó ṣe lówó tó lónìí bẹ́ẹ̀ tí ìyàwó bá wà lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ sà kò sí tó lè ṣe tí ó sọ pé kò sówó ìyàwó òun bẹ̀ you know why because ọjọ́ kan wọ́n máa ṣiṣẹ́ àwọn máa ṣiṣẹ́ lọ́wọ́ bó ṣe pure water lásán ó lè rà fáwọn tó ń ṣiṣẹ́ tọkọ rẹ̀ gbéṣẹ́ fún nígbà tó yẹ kó ló wà lọ́dọ̀ ẹ̀ ń gbà yẹn so kò lè sọ pé 1 naira rẹ̀ ò sí bẹ́ẹ̀ ẹ̀yin méjèèjì pẹ̀lú ọ̀rọ̀ tẹ ẹjọ́ nílé yìí ni àwọn ọmọ kọ fún dádì ẹ̀yin méjèèjì ẹjọ́ nílé yìí ni òṣìṣẹ́ ilé fọmọ. kí ló dé tẹ̀ ń yọra yín lẹ́nu. ó yọ mí lẹ́nu nígbà tó yẹ jẹ́ kí n kẹ́gbàjarì. ìgbà tẹ́ ẹ fẹ́ túká ẹlẹ́kẹta rè. ẹ máa gbọ́ ìgbà tẹ́ ẹ fẹ́ túká láàrin ara yín ẹ̀yin méjèèjì lẹ ríra yín tẹ́ fẹ́ ra yín. bad husband ni ọ́ ẹ sọkọ gidi ṣùgbọ́n ìyàwó rẹ̀ ọmọ mélòó lẹ bí fún. ọmọ 5 ni dájú. ó sì bí ọmọ 5. ọmọ 5 ọkùnrin 3 husband obìnrin 2. bad wife ni kì í ṣe ìyàwó gidi ó sì gbọ́mọ 5 lára rẹ̀ nígbà tí ìjà ti dé tẹ́ ẹ túká yìí àròfẹ́ ni ẹjẹ́ àrò nítorí pé àwọn ọmọ yìí ìmí ìtọ́ fẹ́ nìsín tó bímọ fún ọ kò sí báwọn ọmọ náà ọmọ tí wọ́n bí fún ọ nìsín kò sí bí wọ́n ṣe tó àwọn ètò tí bí ṣáájú àkókò yìí kí ló dé tá a ṣe sùúrù sí tí ẹ̀yin méjèèjì tẹ́ bá àgírí pé ẹjọ́ nílé ni á yanjú ẹ̀ tẹ́ ẹ bá àgírí á nídìí àwọn ẹlẹ́rìí. bẹ́ẹ̀ni ẹ̀yin ọ̀ àgírí. ní àgbèrè èmi mo nílé mi. ìgbà tẹ́ ti sọ̀rọ̀ mo agree torí pé ó wà lọ́dọ̀ mi. o lè sọ bẹ́ẹ̀ àwọn bàbá mi kan sọ ó ní bàbá mi ó tọ́jú ọmọ ní ó lẹ́ni yẹn ìdí tó bá wà ní ọ̀dọ̀ èèyàn téèyàn fi bímọ sá ó ní àjọkọ ni nǹkan tí bàbá mi tẹnu mọ́ ń gbà yẹn nìyẹn. bàbá ẹ̀ mo sọ lọ́wọ́ ní kí ló wáyà ní bàtà kọ́lé yín bàtà máa kó lọ léyìí ó sọ fún mi pé kí má jẹ́ kí ìyá ọmọ o wípé ìyá ọmọ bá mọ̀ ó máa dalé òru ni ní ọmọkùnrin yìí mo ní kò sí. ó jẹ́ bẹ̀rù ọlọ́run ìwọ náà máa bímọ. ìyá ìdílójú mẹ́rin ní sí. tó bá jẹ́ pé ó ìgbà mi ọkọ̀ ọkọ̀ kọ́lé bẹ̀rù ọlọ́run. àwọn táyà lè pè jẹ́ mi pọ̀ ọ̀gá mi kọ́lé o èmi mo nílé ni owó ètò 200,000 ní ilé yẹn èmi mo nílé ni ọ̀gá mi kọ́lé ọba mi kọ́lé ó sọ fún mi lánàá ó ní oṣù kọ́lé 2 látọ̀dún kẹsàn-án tó ti dààmú sílẹ̀ tí mi ò bá tọ́ ọmọ tí mi ìlọ́wọ́ ní skul ní ti ní kọ́jú bẹ́ẹ̀ lọ ni àwọn ọmọ yẹn tí wọ́n mọ̀ ń jẹ lójúmọ́. ẹ máa gbọ́ madam. èmi mo nílé ni o. ẹ máa gbọ́. yes sir. tí a bá yọ ọdún kẹsàn-án. tí a bá yọ tipẹ́ wà lọ́dọ̀ yín kú
ṣé ẹjọ́ kọ́lé ni. àjọkọ ni. tá a bá yọ ti ètò ẹni bàbá yín sọ yẹn kúrò. àjọkọ ni èmi ò torí nǹkan tí mo gbé lọ́wọ́ kò gbà kí n ṣe àjọkọ ló lọ sí Mr. torí Okuni àwọn ọmọ yìí sínú mo lè sọ ìyá ṣẹgbẹ́ mi ló ra lẹ̀. ìwọ ló ní ìwé èmi ló ní ìkan mi yàrá ìgbà tí wọ́n jẹ́ bẹ́ẹ̀ àjọkọ kí ni. ok dadi àjọkọ kí ló kọ́ Mr. àwọn ayé ní ìlú nígbà tó rí ìlú sí orúkọ mi. ìgbà tó wà àjọkọ kí ló wà kiri. any document for this one. ìṣẹ̀lẹ̀ èyí tá n claim lọ́wọ́ yìí. wọ́n ti lọ sí ẹ̀dá ìwé èmi sí ẹ̀dá tí wọ́n fún. madam do you have any document. ó wà lọ́dọ̀ lọ́yà wà ní mo lè pẹ́ nọ́mbà wọn àwọn náà wà lórí rédíò báyìí lọ́wọ́lọ́wọ́ ẹni tó talẹ̀ fún wa tó ṣèwé fún mi ó wà lórí rédíò lọ́wọ́lọ́wọ́ mi ṣiṣẹ́ gbẹ́mi láti òyìnbó nọ́mbà ìwà lọ́wọ́ mi wọ́n fún níwèé ó lọ ṣẹ̀dá ìwé fúnra rẹ̀ ni. Takínyẹlé ni ẹ máa wò. Mr. Egbo Ayinde. wọ́n àjọ nílé o. Akínyẹlé. àjọ nílé o. madam etí ẹ̀yin fún lọ́ọ̀yà ń bolẹ̀ sí rè. mi ṣẹgbẹ́ mi ló ṣe ìwé fún mi kan tó lọ. ṣé àlè pé ọlọ́yà náà dẹ́ rí wọ́n pé original ìwé document tí wọ́n ṣe fún yín yẹn. bẹ́ẹ̀ ni sà ṣé ó àlè pé ẹ máa wọrí sí pé mò ń darí ètò pé sàwọn. yes sir. ìwé tí wọ́n ṣe fún yín yẹn sórúkọ yín nìkan ló wà bí àbọ̀rúkọ yín. ìgbà tí wọ́n ní ìṣe fún mi ìgbà yẹn Mr. and Mrs. ni mọ́ mi fi sí Adéolú. it's alright it's alright. ìwé kọ́lé lè ta ìgbélé mi lọ́wọ́ yìí. gbà tí no signature. mọ́mì ti lọ mo sọ fún yín láti bẹ̀rẹ̀ mo ní mọ́mì ti lọ ìlú òyìnbó. until tí signature bá wà signature bá débẹ̀ ló tó dìwé. bẹ́ẹ̀ so this is just tákàdá tí yẹn fi ń tẹ́ pa lásán lélẹ̀. ọtí dùn. ìyẹn náà kò ọwọ́ tiẹ̀ ló fi ṣe o. ọwọ́ wo ni ṣe mọ́mì òní bá sọ pé ká pé mọ́mì. ọkọ fún kì í sáyé ọ̀sẹ̀ pé ẹ máa gbọ́ tó ọkọ fún kì í sáyé lọ́dọ̀ lọ́ọ̀yà fúnra mi. it's all right madam ẹ calm down. Yes, sir. ẹ̀yin méjèèjì ẹ rí i pé mo ti fún yín láàyè. bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ìyá yìí ló lọ dáwèé ṣe lẹ́yìn bẹ́ẹ̀ láti fi lo jìbìtì tó fẹ́ sọ lédi tẹ̀ Bẹ́ẹ̀ sir. oníkọ́ Mr. and Mrs. náà torí Mr. and Mrs. ló kọ síbẹ̀ so fún láti kọ Mr. and Mrs. síbẹ̀ tó náà dẹ̀ sọ pé òun lòún ní ilé ẹ̀yìn kọ́ lẹ́ni òun parọ́ ni tẹ́yìn náà sọ pé nǹkan nílé òun ẹ̀yin méjèèjì ẹ̀ mọ̀ tara yín kò sẹ́ni tó lè dálé ìtànú ẹ̀yin méjèèjì lawyer will explain to you he will explain for you better and I'm very sure lawyer lè má ti sọ́dílẹ̀ tán fún madam yóò sì máa sọ ohun tó jọ fún wọn kò sẹ́ni tó lè dálé yẹn ta ní ẹ̀yin méjèèjì now ẹ ti wá já establish ta ló nílé gangan ta lẹ lẹ́rìí tẹ ẹ dákọ̀ lẹ́ẹ̀kan ẹ tẹ ẹ lẹ́ẹ̀ dájọ́ sí lọ́wọ́ tẹ ẹ fi rí àjọ tó tó yẹn. agbalẹ́tù ẹ tí wọ́n sì wà lájíbọ̀dé. wọ́n wà lájíbọ̀dé sà. àwọn olólùfẹ́ ètò ìfẹ́ ká investigate ẹ no matter how. bẹ́ẹ̀ sà. madam ẹ̀yin náà máa ronú tí ń lọ́wọ́ o. mi ti ronú sí dádì ìwà mi. agbalẹ́tù ajíbọ̀dé bẹ́ẹ̀ ta ló tún lè jẹ́rìí sí sà wípé ìyá yìí ọyàn nìkan lálẹ́ ládùúgbò yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan. àwọn torí a kò lọ sí ọ̀dọ̀ Alákíyẹlé ọ̀dọ̀ Asípa Ọ̀fàsípa àṣìpa Ọ̀fàsípa kí lorúkọ bàbá yẹn. wọ́n kàn tún pera wọn jẹ́rìí wọ́n sẹ́ ìméjèèjì. bọ̀tà Asípa lè mímọ̀ sí. ta tún ni ẹlẹ́rìí tó lè jẹ́ ká mọ̀ pé lóòótọ́ ń lẹ ṣiṣẹ́ náà ṣiṣẹ́ àwọn ọwọ́ ta lẹ ti ra ẹni tá a jọ kọ́lé ibi tá a jọ kọ́lé bọ́ọ̀ì tí ó wá kọ́lé sádùúgbò mi náà bàbá Ọ̀túnba so àpẹtẹ náà ló ti ń tajà ń gbà yẹn. wọ́n sì wà láyé wọ́n sì wà láyé. ẹni tó wà láyé ni ẹ fún mi o. bẹ́ẹ̀ so gbogbo àwọn èèyàn dè mọ̀ pé ìgbà tí mò ń kọ́ ilé yẹn ìyàwó mi ò yọjú gbogbo àwọn landlord meeting tó ti kọ́lé sẹ́gbẹ̀ẹ́ wa ń bẹ̀ gbogbo wọn lórí bí mo ṣe ń kọ́ ilé yẹn. landlord ṣé wọ́n sì ṣe landlord meeting ládùúgbò yẹn. wọ́n ṣe. tẹ́bàdé Akínyẹlé tó ń pe lálọ́ kódà òun ni ò jẹ́ kí wọ́n ta ilé yẹn ọba ti ta ilé yẹn àwọn landlord ní kò lè ta pé ọba ẹ̀ ló ní ilé. èmi gan tún fi landlord meeting yẹn ṣe ẹlẹ́rìí. á dé landlord meeting ṣé ká lọ àbí ká má lọ. ẹ lọ sà. madam ọ̀yá àwọn tọ̀dọ̀ tí. Mrs. Ẹgbẹ́wùmí tó talẹ̀ fún mi. Mrs. Ẹgbẹ́wùmí tó talẹ̀ fún yín. Ẹgbẹ́wùmí tátún ni. gbogbo àwọn tó wà ní Ajíbọ̀dé pápátá màmá olóyè kan wà nbẹ bàbá síkírítà gbalẹ̀ wọn gbogbo wọn ló máa sọ pé obìnrin yìí ó ṣiṣẹ́ bí akúra ni tí ṣọ́ọ̀bù mi dẹ́ tóbi tí gbogbo èèyàn mọ̀ mí tí n bá já búrẹ́dì ìjọba ìyà gbogbo wọn yẹn ló lè jẹ́rìí sí. bàbá síkírù tátún ni. tó tún lè jẹ ìgbà tá a dá Kínyẹlé àwọn tí mo lè pè jẹ́rìí àwọn ìyá ìsìlá tán rí ọjọ́ tí mo kó ẹrù dé láti ilé tán fi mọ́tò gbèdé tán pé ilé ṣọ́ọ̀bù mò ń sùn bàbá olóyè òun náà jẹ́rìí sí ó sojú ẹ̀ díẹ̀ bàbá ọmọge tó lọ gbé ilé fún tó ní ká bá ń ta òun náà jẹ́rìí sí. bàbá ọmọge ẹjẹǹtì tó ní ká bá ń ta a ní di bàbá ọmọge òun náà kọ́ lọ mú wọn tó ní ká bá ń ta lé
tí mo ka. Yeah, we are going to investigate further. Tá a bá rẹ̀ tó tún kù tẹ́ fẹ́ ká fi ṣe a máa fi ṣe. Bọ́n mo fẹ́ bẹ̀rẹ̀ kankan madam. Sá. Ọ̀rọ̀ tí wọ́n sọ ń pa pé ẹni wọn ò rówó tí wọ́n rí dọ́là lẹ́yìn mọ́tò ẹ̀ máa sọ nǹkan kan. irọ́ ló ń pa ẹ̀mí ọmọ nípa ẹ̀. ìgbọ́ tí o lè fi bàbá mi bẹ́ẹ̀ sì wà bàbá wà láyé bàbá ẹ fi si ẹ fi bàbá mi tí a jọ lọ ibẹ̀ tí bàbá ká gbé owó yẹn lọbẹ̀ ó wà láyé bàbá àgbàlagbà gbé kò lè parọ́. èmi sẹ́mi sọ bàbá sẹ́mi èmi sọ bàbá dé mi sọ fún wọn. bàbá ní àti kékeré lòun ti gbọ́ pé wọ́n ní ẹlẹ́gbẹ́ ni ẹ pé ifun kó tó rìn gan pé ṣé bàbá gbé fóònù bàbá wọ́n gbé fóònù wọ́n gbé fóònù ní alẹ́ bá wọ́n gbé fóònù. bàbá torí ọ̀rọ̀ dọ́là yẹn jà mí àkàngbélé kúrò lórí ẹ̀ bẹ́ẹ̀ yẹn èmi ò mọ̀ nípa dọ́là wọn bẹ́ẹ̀ yẹn yóò dàbí pé ẹ̀yin lẹ plan fún wọn tẹ́ fi gbá wọn tẹ́ fi ná gbogbo owó yẹn. ibi tó ń rí ìdí bàbá sọ èmi ò mọ̀ bá ṣe rìn lọ́jọ́ náà mo gbọ́ nípa ẹ̀ ó sọ but mi mọ̀ bá ṣe rìn lọ́jọ́ tó fi dọ́là tó fi ṣe mo ti sọ fún pé owó tẹ̀ ń sọ nípa ẹ̀ yìí bàbá lè parọ́ torí òun náà bímọ ọkùnrin jẹ́ ìsọ̀rọ̀ kò lè parọ́ ó sì hàn lẹ́nu bàbá náà ti dàgbà lẹ́tí ẹ̀ òun náà bímọ ọkùnrin àjọ lọ ní afẹ́ lọbẹ̀ tó ẹ̀ márùn sí mẹ́fà. ní ilé ìjẹ lọ ó sọ ìgbà tó délé pẹ̀lú ẹ̀rọ owó mòdì ní kó ṣọ́ra pẹ̀lú owó tẹ̀lé wá dé tó wá sọ pé owó tẹ̀lé ẹbí wọn ló sọ fún mi. ló sọ pé òun lẹ́gbẹ́ òun nígbà òun náà wo yìí mi ò mọ̀ nípa ẹ̀rọ láti mi ò mọ̀ bí tó ti rẹ́lẹ́gbẹ́ o bàbá mi sì wà láyé wọn tí kú o bàbá mi náà lọ rán mi lọ́wọ́ lọ́wọ́ wo nínú ẹ̀mí ní oṣù kẹta sẹ́yìn bàbá mi ṣiṣẹ́ $100,000 sí o lẹ́gbẹ́. but madam ẹ sọ pé wọ́n fabricate ẹ̀ ní tẹ́lẹ̀ pé kò sí nǹkan tó ṣẹlẹ̀ pé ẹ̀gbọ́n tó jọ dá. mi ò wọ́n sọ wọ́n jọ ṣe kínní yẹn ń gbà yẹn wọn àti bàbá mi so ti yé yín wọn náà lọ bìkan mo ti gbàgbé ibi tọ́nà lọ tọ́nà rí ìgbà tó délé ó sọ fẹ́mi mo ní ẹ ṣá ṣọ́ra yín torí oríṣiríṣi là ń gbọ́ àwọn tó ń gbóògùn sórí owó tó ń ṣe ẹ ṣá ṣọ́ra. ìgbà tí wọ́n wá owó kiri bọ́sẹ̀ rí ìrìn wọn yẹn bọ́sẹ̀ rí ìrìn wọn yẹn ń gbà yẹn bọ́sẹ̀ rí wọn rìn gbogbo nǹkan tó tó mọ yìí kò sí láàárọ̀ ọ̀rọ̀ rárá àwọn àti bàbá lọ́jọ́ ní iṣu yẹn ṣé fẹ́ pé bàbá náà 8 years wá tí wọ́n máa jẹ́rìí wọ́n á pè lórí fóònù bàbá náà ò tí kù ó dẹ̀ ti lè sọ̀rọ̀. n tẹ́ sọ ilé ìbá sọ lẹ́ẹ̀kan gbà tí mo bí mi ẹ bá ti sọ pé kò sí nǹkan tó jọra. èmi ò mọ nǹkan tó jọ wọn àti bàbá mi ò parọ́ ń tẹ̀ mi mi ò parọ́ sà gbogbo ìlú bàbá nǹkan ó lè máa gbọ́ bàbá ti sùn bàbá mi ti dàgbà. ok. ó kàn fi yẹn ṣàwá ó kàn fi yẹn ṣe àwọn wọ́n lè yàn àlè ládùúgbò tó lóòótọ́ ni. mi ò yàn àlè rí o òun lójú rí òun jábà lé mi mi ìmọ̀ tó ń jalè gbogbo ó kàn fi sọ àwọn burúkú. kí ló tẹ parọ́ mọ́ pé wọ́n yàn àlè ládùúgbò. ẹni tí wọ́n mọ̀ ní àwọn àti ẹ̀ta jọ kó ẹjọ́ yẹn lọ sí ọ̀dọ̀ Alákínyẹlé ó wà láyé àdébẹ̀ mi ò kọ̀ rántí orúkọ ẹ̀ ni. àlè yẹn wà láyé àkọ́dẹ́dọ̀ Alákínyẹlé àwọn náà wà láyé. bàbá yóò délé wa rí o. kò délé ẹ rí. bàbá yóò délé wa rí o ó ní àtìlẹ́yìn ẹsẹ̀. ni mo ka yín nínú wájú ilé tẹ̀jọ́ ẹ̀ ṣe bí bàbá yóò tí kú tí wọ́n sì wà Lákínyẹlé mo kò tí kú. èmi ò ka lórí ẹ o but mo ń rí wọn pọ̀ nínú ilé mi tó ń dúró ní iwájú ó wà ní ilé ní èmi mo bẹ̀rù Ọlọ́run o bẹ̀rù iwájú Ọlọ́run ni mo sọ pé mo ti rí wọn o wọ́n jọ máa sọ̀rọ̀. n tẹ́ sọ lẹ́ẹ̀kan náà. bàbá yẹn sì wà láyé bàbá yẹn sì wà láyé bàbá yẹn sì wà láyé. but madam I keep wondering ẹ̀yin lẹ kọ́ ilé. bẹ́ẹ̀ni sà. ọkùnrin dẹ̀ léyìn kú bẹ́ẹ̀ yẹn nílé ìwọ̀sí. ẹ máa gbọ́ ẹ̀dẹ̀ ń lọ sùn inú búkà. inú ṣọ́ọ̀bù mi. inú ṣọ́ọ̀bù yín. ẹ tí mo fi rí lẹ́yìn ọjọ́ karùn-ún. lẹ́tún gbalé lọ́dọ̀ àwọn Haúsá. bẹ́ẹ̀ni sà. ẹ lu ọdún kìíní bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni sà. ọdún kejì. bẹ́ẹ̀ni sà. ọdún kẹta. ọdún méje. ọdún méje. bẹ́ẹ̀ni sà. ẹ̀yin lẹ́dẹ̀ kọ́ ilé. bẹ́ẹ̀ni sà. wọ́n dẹ̀ tún gbéyàwó lọ sínú ilé yẹn. bẹ́ẹ̀ni sà. lójú yín. bẹ́ẹ̀ni. ẹ̀yin lẹ́dẹ̀ kọ́ ilé ẹ̀dẹ̀ níbi tẹ́. bẹ́ẹ̀ni sà. ó rí bákan. kò rí bákan dáàdi ẹni tó ń nà mí ó dẹ̀ máa sọ fún mi pé. no ẹni tó ń nà yín o ọdún kìíní ilé tẹ́ ẹ kọ́. bẹ́ẹ̀ni sà. àìtí ẹ̀tí rẹ̀ tí ó gbìjà yín bó ṣe pẹ́ gbalẹ̀ ẹjọ́ lọ. tí wọ́n á fi evacuate wọn kúrò. ọba Akínyẹlé náà ló gbé mi níjà ńgbà yẹn ọba Akínyẹlé wọn tí kù wọn wà láàyè àwọn ló gbé mi níjà tán bá wa sọ̀rọ̀ wọ́n ní kó máa mú owó wá pé eléyìí tí ẹ̀mí ẹnìkan fi bọ́ fún ẹnìkan kí n yàgò fún. no you don't get it. bẹ́ẹ̀ni sà. ẹ nígbà tí padà sínú ilé yẹn sẹ ṣùgbọ́n ẹ tó lé yín kúrò nínú ilé tó flush yín out just like that kì í sẹ́yìn lẹ́ẹ̀ lọ lé kú ò mọ́ nígbà tó ẹ pẹ́ ìlẹ̀ ní property yín ó tún wá gbé obìnrin míì sínú property yẹn. kódà báyìí mo fi lọ report mo níyà yóò rẹ ràn lọ́wọ́ mo lọ report mo níyà ọdún wo nìyẹn. ní bí ọdún mẹ́rin sẹ́yìn tó lọ gbé àwọn agent sínú ilé yẹn again tó fi rent fún wọn ẹni tó fi rent fún sí wà Lákínyẹlé ọba Akínyẹlé ló lọ gbé ilé ẹni yẹn mo ní láyé mi nígbà tóun ti lè kúrò nínú ilé yẹn pẹ̀lú gbogbo àrẹ̀ tó wà rẹ̀ mọ́ mi yẹn anybody ò ní gbé nínú ilé yẹn máa padà ta ilé mi ni ọba Akínyẹlé ló lọ gba ilé Akínyẹlé sì wà láyé. ẹnna woman yìí
màá bá yín jà o báyìí pé ẹ̀yin lẹ́nu náà tó fi rí bẹ́ẹ̀ lóòótọ́ ẹ jẹ́wọ́ sẹ́yìn ni. mi ò ná sàn mi ò gbà níbẹ̀ mi ò ná. gbogbo Akínyẹlé ló mọ̀. no ẹ nà ṣùgbọ́n ẹ̀yin kọ́ lẹ gbà ń bẹ̀ yẹn. sẹ́rí ẹ mọ̀ bí ọkọ àtaya òun ni oníwàhálà tí ó máa ó lè bù mí so báyìí kó máa mi ò ní fọwọ́ kàn torí àwọn ìyá mi máa ń sọ ó ní bàbá mi ò nà ya ò nà òun rí o. kí ló fẹ́ ìwà náà ìyàwó ti. mi ò nà. ẹ nà púpọ̀. mi ò dadi. ẹ ti sọ pé òun ló ní wàhálà onímọ̀ fàtẹ́ tó máa ń nà. òun ló ní wàhálà o àwọn èèyàn sọ pé orú obìnrin wo rèé even gbogbo nǹkan ọmọ fi tẹ lọ́rùn sà èmi lá pọn mi fún èmi lá ṣe ìgbà mi ò mọ lè dé báyìí ká yarí òun lè ṣe kankan o èmi lá dáná lójú Ọlọ́run májàmú èmi lá ṣe gbogbo nǹkan á dẹ̀ tún gbé á tún jẹ́. ẹ̀yin lẹni lé. èmi ló ní dádì. ẹ̀yin lẹni lé. èmi mo ní ilé mi dádì mo fi làgùn mi kọ́ ilé mi. ẹ̀yin méjèèjì ẹ dìde ẹ gbúrò látọ̀dọ̀ wa. mọ́gàjì gba nọ́mbà kọ̀ọ̀kan nínú wọn kán fún wa ní details a fẹ́ wá àwọn ẹni lọ ẹjọ́ torí Ọlọ́run méjèèjì mo fẹ́ bẹ̀yìn fún kankan tẹ́ bá ti ń ro ẹjọ́ madam ọ̀gá ẹ mọ̀ pé pásítọ̀ ni ẹ padà lọ síwájú Ọlọ́run ẹ lọ yíra ńlẹ̀ ẹ bẹ́ ẹ má fi àwọn ọmọ èrè mọ́ ṣe gbọ́ ẹjọ́ torí Ọlọ́run ọláyínú ayé yẹn ń nà ká pé àwọn á nà mí. a padà yanjú yẹn ẹjọ́ a padà yanjú yẹn ṣe ti gbọ́ ẹ dẹ̀ má kó wọn sí ẹjọ́ mọ́ tẹ́ bá ti ń rojọ́ ẹ má involve wọn ẹ̀yin méjèèjì tẹ́ ẹ dálẹ̀ náà lélẹ̀ ẹ̀yin lẹ dálẹ̀ college school wo lẹ ti pàdé ẹ̀sà òkè lẹ ti dálẹ̀ ẹ̀sà òkè lẹ méjèèjì ti dálẹ̀ ẹ má involve àwọn ọmọ ẹ mọ́ Ọlọ́run jẹ́ wọn yára lágbára Ọlọ́run so ẹ máa lọ á pè yín. ìjọba díẹ̀ mi ò sí nítòsí níbi Abẹ́òkúta mo ti wá mo yá owó ọkọ̀ dé ibi báyìí ni bẹ́ẹ̀ ni sà 21,000 ló gbá ìwà mẹ́rin débi. àtàwọn ọmọ yín náà Abẹ́òkúta náà ti wá. bẹ́ẹ̀ ni sà tó omi ní anága mò ń sọ fún wọn ní tí Oríyọmí bá ti gbé wa wá síbí àwọn bẹ àwọn dádì pé kọjọ kan fún mi ló ti máa fi padà tàbí kó yọ owó lákòókò fún wa tá máa fi padà sí torí òun gbé mi wá bí wọ́n ti ní wá bí tí mo ní mi wá tí mo ní máa fi lé Ọlọ́run lọ́wọ́ mo ní bọ̀t kó máa kán wá owó fún wa àtàná yẹn àkànmá ní. àwa àfin ilé owó mọ́tò ẹ má rí tẹ bá tún wá fẹ́ wá gbà mí àá sẹ́ni owó mọ́tò sí ṣẹ́gbọ́ ẹ pẹ̀lẹ́. kò jẹ́ bó ti jẹ́ kò jẹ́ bó ti lóun ó jẹ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ Alhaji Dr. Oríyọmí Hamzat olóòtú àti olùdarí Àgídìgbò iwájú ni ọ̀pá ẹ̀gbì tí yín ó máa rí sí o Àgídìgbò ò ní dànù o kọ́kọ́rọ́ alátẹ ò ní wọ́mí o èmi ò máa fẹ́ yìí ṣe lọ́nà ire o.